Thank you, Jesus, this morning. Hallelujah this morning. Hallelujah this morning. Hallelujah. Yes. Yes. Bí oṣù yìí ṣe ń parí lọ, Ọlọ́run ayọ̀ yóò fún wa ní ayọ̀ èyí tí kò ní ẹgbẹ́. Gbogbo àwọn ẹ̀dá tí wọ́n lè máa ṣe competition pẹ̀lú ayé wa, wọ́n ní bí oṣù yìí ṣe ń lọ, Ọlọ́run ní mo ti rán wọn ní aṣọ ìtìjú àti ẹ̀gàn. Ó ní ẹ̀gàn ti kúrò nínú ayé tèmi àti tẹ̀yìn. Ó ní ọ̀nà wa ti dayọ̀, ó ní ọ̀nà wa ti ṣí, ó ní oore náà ti dé, ó ní a ó ṣe rere, ó ní a ò ní bọ́dún yìí lọ, ó ní a ó máa tẹ̀síwájú. Ọlọ́run yóò kún wa ní agbára, Ọlọ́run yóò rò wá ní agbára. Tí gbogbo nílé mi o, mo wá dúpẹ́ ọba ológo. Tí gbogbo lórí ọ̀rọ̀ mi o, mo wá yí o. Ológo. Fi ọpẹ́ fún Olúwa. Ọ̀pọ̀ bẹ̀rẹ̀ oṣù yìí wọn ò di ọjọ́ òní o, ṣùgbọ́n ìwọ rí ọjọ́ òní, oore ọ̀fẹ́ ńlá ńlá ni. Kò ṣe nípa ipá àbí agbára rẹ, oore ọ̀fẹ́ ni, àánú lórí gbà. Ẹbẹ̀ ni. Yóò jiyàn Atọ́fara tì mí òkè. Ọba ológo ilé. Ọba ológo tí gbogbo lórí ọ̀rọ̀ mi. 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 Ìgbògo lórí ọ̀rọ̀ mi. Ẹ lọ bá wàrà kẹsẹ̀tì ní ọba ayọ̀ nìyẹn. That is the wonderful pastor, the gospel singer. For now, living in my house. Very soon, he's going to move into his own building as well. He's a wonderful singer. Yes. Lórí ọ̀rọ̀ mi. Oh. Ọba ológo tí gbogbo lórí ọ̀rọ̀ mi. Ọba ológo
já sí. Ó yá ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni Ipinu ọ̀tá dasán. Bẹ́ẹ̀ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Bẹ́ẹ̀ni ẹ bá wara kẹsẹ̀ tí yóò bá yọ ló ń kọrin yẹn. Bẹ́ẹ̀ni. Ó ju ọgbọ́n orí àti ìmọ̀ ènìyàn. Ọlọ́run lè yí ìpín rẹ padà. Ìpinnu o kò mọ tí Ọlọ́run ní fún ọ. Gbogbo ènìyàn ni Ọlọ́run ní ìpinnu fún. Kódà èṣù fúnra rẹ̀ Ọlọ́run ní ìpinnu fún. So bẹ́ẹ̀ni. Ìwájú. Kí ló ṣe ó ti gbóhùn mi? Ó ṣe bàbá o. Ó ti gbóhùn mi. Ó ti gbóhùn mi. Sọ bẹ́ẹ̀ fún ara rẹ pé Olúwa ti gbóhùn mi. Bẹ́ẹ̀ ni bí orúkọ ọmọ mi Olúwa gbóhùn mi. Olúwa dá mi láre. Olúwa dá mi lóhùn. Olúwa ṣe tèmi fún mi. Bẹ́ẹ̀ ni Olúwa sọ̀rọ̀ mi dayọ̀. Ọ̀rọ̀ mi já sọ́pẹ́. Hey. Yes, ọba ayọ̀ nìyẹn ní àárọ̀ yìí. Hallelujah. Majo, oh yeah now. Hallelujah, Gigbalu ki majo se. Hallelujah, this morning King of Glory is at work. God is at work. No problem. Don't be afraid. He has a purpose for you. Thank you, Lord. Give thanks to God. God has a purpose. All things is working together for those who love the Lord. The enemy may plan for you. I tell you, he has a purpose for you. Hallelujah, 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 hallelujah. Ọba yìí. Kí la ṣe fún? Bẹ́ẹ̀ ni ọba yọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ayé mi. Yé mi kí ló gbé fún Elédùmarè tó fi dá ọ sí dòní? Ọ̀pọ̀ ti kú o ló bẹ̀rẹ̀ oṣù yìí wọn kò rí last Sunday of this month. Ṣùgbọ́n ìwọ rí kì í ṣe orí ọ̀fẹ́ tiẹ̀ kì í ṣe agbára rẹ. Bẹ́ẹ̀ that is it. Lọ́jọ́ ọjọ́ yẹn ó mọ rí sí gómìn bó ṣe ìjà gómìn rẹ̀ yẹ ìwò Ọlọ́run mọ̀ pé ènìyàn burú wọ́n ṣòro kódà wọ́n lè ṣeré fún wọ́n lè fi bínú dà sí ètò èkó. Ó mọ̀ pé ẹyẹ kò ní lára kò ní dábọ́dé fún èlìjà ló fi fi ṣẹ́yìn gómìn rẹ̀ yẹ ìwò.
tó pa wọ́n fẹ́ kébi pa Elijah kò sì sí nǹkan tó ṣe dípò ṣiṣẹ́ fún Ọlọ́run lọ fún àwọn tí èṣù ti lò oh my God tí àwọn tí èṣù ti bà tiwọn jẹ́ èṣù ń bínú àwọn tí èṣù ń gbénu rẹ̀ I tell you today ìpinnu o kò mọ tí Ọlọ́run ní fún ọ but ó ní ìpinnu fún ọ ó ní ìpinnu fún mi. Àánú ni kí ni mo rí gbà o àánú ni àánú mi àánú ni kí lórí gbà tó fi ṣakọ kí lórí gbà tó fi yan kí lórí gbà tó fi ṣe bí ọba kí lórí gbà àánú ni àánú ni o àánú ni àánú ni. Àti èmi náà bẹ́ẹ̀ ni alágbára ni Ọlọ́run. Pátápátá ẹ̀kẹ́rin nínú ìran ló sọ mí dàlàyé ó wà pẹ̀lú mi ó yà mí lẹ́nu ó fi ogún dàlàyé láì farapa ìdí ọpẹ́ mi ìwà àdìsẹ́. Hey, hallelujah, hallelujah, that's ọba ayọ̀. Àánú ni ṣe ti gbọ́ nípa àánú wọ́n rí àánú gbà ọba ayọ̀ nìyẹn àánú àánú ni àánú ni àánú ni o àánú ni àánú ni àánú ni àánú ni o àánú ni. Yes. Baba. Títí ayé ni màá máa yin Ọlọ́run mi, ìwọ ńkọ́? Bẹ́ẹ̀ ni, àánú ni mo rí gbà, àánú ni, bẹ́ẹ̀ ni, ìwọ ńkọ́? Èmi rà àánú gbà, sọ fún ayé ara rẹ pé èmi náà rà àánú gbà. Sọ fún Ọlọ́run mo fẹ́ rí àánú gbà, Ọlọ́run jẹ́ rí àánú gbà. Sọ fún ara rẹ pé mo fẹ́ rí àánú gbà, àánú ni mo rí gbà. Sọ fún Ọlọ́run mo fi àánú bẹ̀ mí wò jẹ́ n rí àánú gbà. Bẹ́ẹ̀ni àánú ni. Ẹ̀yin olóore mi yéèrí bá ṣe kàbà gbogbo ẹ̀yin olóore bẹ́ẹ̀ ni aláàánú ikú ò ní pa yín Ọlọ́run kó máa ràn yín lọ́wọ́. Just pray for your people, pray. Ẹ gbàdúrà fún orílẹ̀-èdè yín ẹni tí Ọlọ́run rán sí ọ orílẹ̀-èdè rẹ ni ìpinnu tí Ọlọ́run ní fún ọ dáradára ni kí ló rò pé ó ní fún ọ báyìí bó o bá ṣe ṣe ni o Ọlọ́run ní ìpinnu fún ọ. Gbàdúrà fún àwọn olóore rẹ, gbàdúrà fún olùrànlọ́wọ́ rẹ, gbàdúrà fún orílẹ̀-èdè rẹ, gbàdúrà fún àyíká rẹ, gbàdúrà fún ilé rẹ. Ikú ò ní polóore mi o kò sí nípa ẹ̀mí náà. Jésù bá ti súnmọ́ rẹ̀ sẹ́yìn a ó jọ wà láyé a ó jọ wà láàyè ní ààyè tiwa nínú ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn nínú ọlá àti ìṣẹ́gun nínú ògo bẹ́ẹ̀ ni
A máa tẹ̀síwájú níbi àyè ńlá. A máa tẹ̀síwájú láti inú ògo dénú ògo, láti inú agbára dénú agbára. Ọlọ́run ògo yóò máa fi ògo wò wá ní ojoojúmọ́. Hey, Obayo, welcome. Yes, Obayo nìyẹn, ẹ jọ̀ọ́. Souhaitez-vous découvrir les sens cachés des saints? We're going quickly to the word of God, but let me play Qui se sont perdus dans les traductions au fil des siècles. Alors vous êtes... Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú. Let's quickly go to pray. Let's pray, and we'll quickly go to the word of God. We have spent some time, like 20 minutes to 30. Yes, in the presence of God, dancing. Is, you know, when you're dancing in the presence of God, you know, it's like taking a painkiller, you understand, for your pains, you know, spiritual one. You understand? It's better for you at times to dance in the presence of God than to cry. Okay? Although at times, you know, it take you to another level. It depends, you understand me? So, every time, every day, praise God, look for a way, even when the situation is not telling you to pray. Pray! If it's not telling you to dance, when that situation is telling you, you know your situation, don't dance. Dance. It's good to be in the presence of God. Only we enter His gate with thanksgiving in my eye. We enter His court, we pray. We say, this is the day that the Lord has made. I will rejoice, for He has made me glad. He has made me glad. I am so glad. I will rejoice, for He has made me glad. Yes, you have to rejoice because He has made you worthy. To be alive today is not by your grace, it's by His grace, it's by His power. So let's pray quickly. You're welcome. Let me open this door. Should I? Okay, yeah. Excuse me. Excuse me, I want to... Where's the remote for the AC? I'm getting hot. That's why it's getting cold. Yeah. Yeah, you're welcome this morning to this platform. In the name of Jesus, you will not come in vain. In Jesus' name. Yeah. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Heavenly Father, we say thank you this moment. Lord, we appreciate you. We give you praise and adoration because there is nobody like you. From east to west, not to south, and be exalted, be glorified forever in Jesus' name. We thank you for this wonderful day. We start this month with joy. Lord, we thank you, Lord, because today is the last Sunday of this month. We are here today. We are alive today. We witness this wonderful day because of your grace, because of your mercy, because you have a plan and purpose concerning our life. Many have died, many have perished, but Lord, you spared our life. You protect us, you guide us. It's by your grace, Daddy. Take glory, honor, adoration in Jesus' name. Lord, this morning, I need Holy Spirit. I want you to come and charge me. I want you to come and use me. I want you to use me more than before. I want you to fill me with your presence. I want you to fill me with your power. I want you, Lord, to speak to your people. Speak to me as well. Let us problem be solved today in Jesus' name. Let there be smiling. Let there be testimony. Let there be healing. Let there be miracle. Open door in the name of Jesus Christ. Daddy, do wonder today in the name of Jesus. Anoint my tongue. Lord, anoint my tongue. 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 I want to speak in a new dimension. I want to speak in a new way. I want you to speak through my mouth. I want you to turn that word to your word.
I want you to make it sweet in people's ear. I want you to use this word to sink into people's heart. I want you to minister to people. I want you to set them free. Through this your word today, set us free totally. In the name of Jesus Christ, your word said the thought you have concerning us is of good, not of evil. We want to go into your word. Lord, teach us. Speak to us. Show us mercy. In the name of Jesus, òpin ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù. Òpin oṣù yìí ó ti ń lọ dẹ̀dẹ̀. A fẹ́ lọ mú òpin rẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Àánú tẹ́ ṣe fún wa láti ìbẹ̀rẹ̀ oṣù yìí. Ọlọ́run jọ̀ọ́ má dáwọ́ dúró. Ọlọ́run máa ṣe lọ. Ọlọ́run máa ṣàánú fún wa lọ. Àánú a fẹ́ máa rí gbà lọ́sàn-án àti lóru, láàárọ̀ àti lálẹ́, ní gbogbo ìgbà, ní gbogbo ọ̀nà, ní gbogbo àkókò. Ọlọ́run jẹ́ ara àánú gbà, fi aṣọ àánú wọ̀ wá. Ó yá sọ tẹ́lẹ̀ sí ayé ara rẹ lónìí. Ọlọ́run mo gbàdúrà, àníṣe gbogbo aṣọ tí mo wọ̀ lónìí, Olúwa sọ di aṣọ àánú mọ́ mi lára. Ní ọ̀sẹ̀ yìí, sọ aṣọ mi di aṣọ àánú, sọ àwọn ọmọ mi di ọmọ àánú fún mi. Gbogbo àwọn olólùfẹ́ mi tó wà lórí platform mi lónìí, ẹ ó máa ṣàánú fún mi. Ẹ ó máa rá àánú gbà lọ́dọ̀ Ọlọ́run. Èmi náà yóò máa rí gbà. Ẹ̀yin tí ẹ fẹ́ mi fẹ́re, mo súre fún ayé yín lórúkọ Jésù. Ẹ ò ní tẹ́ mọ́, ẹ ò ní jìyà mọ́. Aṣọ ẹ̀gàn, aṣọ ẹ̀sín, iná jó dànù. Láti òní lọ, ọ̀run tú yín sílẹ̀. Ẹni tó ń retí Olúwa fún ọmọ bíbí, ó ní ṣé ó ní kí n gbàdúrà fún yín lónìí. Ìpè Ọlọ́run ní ìpinnu fún yín. Àní ẹ ò ní yàgàn mọ́. Ìwọ agbára àgàn, mo ní kó fi ayé àwọn ọmọ Ọlọ́run sílẹ̀. Fi platform tèmi sílẹ̀, fi ayé tèmi sílẹ̀, fi ilé tèmi sílẹ̀, fi ayé ọmọ mi sílẹ̀, fi ayé ọkọ mi sílẹ̀, fi ayé àwọn olólùfẹ́ mi sílẹ̀, fi platform mi sílẹ̀. Àwọn èèyàn tó ṣàmì lórí ètò yìí lónìí, gbogbo yín pátápátá tí ẹ rẹra yín sílẹ̀ láti ṣàmì, èmi kọ́ lẹ ṣe fún, ṣùgbọ́n mo gbàdúrà fún yín, ọ̀run kó gbé yín ga. May Almighty God expand your cause. May Almighty God yéreke pọ̀sọ̀tà. Mo gbàdúrà ìwọ tó ti ronú kúwàdà tó kàn ṣàmẹ́ nítorí pé aṣọ pé a fẹ́ gbàdúrà àwọn tó ṣàmẹ́. Mo gbàdúrà fún ọkàn tó le nínú ayé rẹ nẹ̀, ọ̀run fọ́ lónìí ní orúkọ Jésù. Ọkàn rẹ tó le bí àpáta, ọ̀run sọ di ọkàn ara. Nítorí pé o ṣàmì náà, mo wá súre fún ọ lónìí láti òní lọ. Ó kúrò nínú ẹ̀ṣẹ̀ by fire by force. Ó gba Ọlọ́run gbọ́. Ó nílò ayé rẹ nínú ẹ̀ṣẹ̀ mọ́. Gbogbo ìgbésí ayé ẹ̀ṣẹ̀ yóò máa rùn sí ọ. Ó di òkú sí ẹ̀ṣẹ̀. Ó wà láyé sí òdodo. Bí mo ṣe fẹ́ gbàdúrà, wọ́n ní àwọn kan wà níbẹ̀ torí pé mo máa súre fún àwọn tó bá ṣàmẹ́. Wọ́n ní pé wọn kò tí ì ronúkúwàdà, ṣùgbọ́n wọ́n jẹ́ èèyàn búburú, ṣùgbọ́n wọ́n máa ṣàmẹ́. Wọ́n ní kí ni àmì yẹn fẹ́ ṣe. Mo gbàdúrà fún Ọlọ́run. Ọlọ́run tó bá Sọ́ọ̀lù pàdé ní ọ̀nà Damascus, kó bá ọ pàdé ní ọ̀nà agbára, kó tú ọ sílẹ̀, kó gbà ọ jáde ní oko ẹrú òkùnkùn, ní oko ẹrú Sátánì. Nígbà tó bá gbà ọ jáde, èmi àtọmọ àti ilé mi, a ò ní wọ ọbẹ̀. Ọkọ mi ò ní wọ ọbẹ̀, ilé mi ò ní wọ ọbẹ̀, iṣẹ́ mi ò ní wọ ọbẹ̀, àwọn mi ò ní wọ ọbẹ̀, ìgbẹ́ mi ò ní wọ ọbẹ̀. Lórúkọ Jésù, ó yá gbogbo ẹ̀yin tí ẹ wà lábẹ́ omi lónìí, tí ẹ wà lábẹ́ oko ẹrú òkùnkùn, tí òkùnkùn kó yín lẹ́rú, tí agbára ìkà kó yín lẹ́rú, tí ogun lé bàbá àti ìyá kó yín lẹ́rú, tí agbára àgàn kó yín lẹ́rú, tí agbára ìṣẹ́ kó yín lẹ́rú, tí agbára ìṣàn kó yín lẹ́rú. Lórúkọ Jésù, ó yẹ kúrò nínú ìgbèkùn, ẹ kúrò nínú ìgbèkùn láti òní lọ. Bíbélì sọ wípé ẹni tí ọmọ Ọlọ́run bá ti sọ di òmìnira, á sọ di òmìnira ní tòótọ́ rẹ̀. Mo gbàdúrà fún ẹ̀yin, ó yẹ kúrò nínú ìgbèkùn. Gbogbo ẹ̀yin tí ẹ wà lábẹ́ òmẹ, tẹ́ ẹ wá lónìí láti gbọ́, nítorí pé ẹ̀kàn tí ẹ wá, mo ní kẹ́ kúrò nínú ìgbèkùn. Ẹ jáde lóko ẹrú o, ó tó gẹ́ láti òní lọ. Ẹ̀yin náà kúrò lóko ẹrú, ó yẹ máa sin Ọlọ́run, ó yẹ gba Ọlọ́run gbọ́. Ọkàn yín di ibi tí Ọlọ́run yóò máa ti ṣiṣẹ́, ó di ilẹ̀ ọlọ́ràá tí ó máa gbọ̀rọ̀ Ọlọ́run gbọ́, tí ó sì máa so èso rere láti òní lọ. Nígbà tí ẹ̀yin bá gba Ọlọ́run gbọ́, mi ò ní jábọ́ lọ́wọ́ Kristi, mi ò ní kúrò lẹ́yìn Kristi, Kristi ò ní kúrò lẹ́yìn mi, kò ní kúrò nínú ayé mi. Mo máa tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin olóore tèmi, gbogbo ẹ̀yin kọ́sítọ́mà mi, ó yá mo gbàdúrà fún yín bí òṣìṣẹ́ ń lọ sópin, kò ní dì yín mẹ́rù lọ. Mi ò ní wá yín tì, ẹ kò ní wá mi tì, ẹ ò ní ṣòwò ṣọ́ọ̀tì, ẹ máa jèrè sí ni. Ní orúkọ Jésù, gbogbo rere tó ń bẹ nínú ilé yín, tó ń bẹ nínú ayé yín, yóò máa lé ni o, kò máa ní dímọ̀ láti òní lọ. Ẹ máa tẹ̀síwájú nínú ayọ̀ àti agbára, ẹ máa tẹ̀síwájú nínú orere. The Almighty God expand you. The Almighty God, ó rọ̀ yín ní agbára, ó rọ̀ yín ní agbára, ó rọ̀ yín ní agbára, ó fògo wọ̀nyí, ẹ ó rọ̀gò lò, ẹ ó ṣe ìtàtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ ni yóò rí o. Ọlọ́run mo gbàdúrà, gbogbo kánkàwọ̀, gbogbo dìwọ́rà, iná Ọlọ́run jó dànù. Gbogbo alágbára, gbogbo ìkà, gbogbo ẹlẹ́mìí òkùnkùn tọ́lọ́ fẹ́ máa bá mi ṣe competition, mo gbàdúrà fún ọ. May Almighty God expose you, disgrace you, destroy you in the name of Jesus. Gbogbo ẹni tó gbé ọpọlọ kalẹ̀,
tó ní ọpọlọ òkùnkùn tọ́lọ́ máa fi yọ mẹ́lẹ́nu ó yá mo gbàdúrà your brain will be crushed in the name of Jesus Christ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó fẹ́ràn mi gbogbo ẹnikẹ́ni tó fẹ́ tẹ̀mí fún ire tó fẹ́ ìpè mi lórúkọ Jésù ó yá máa flourish anointing to flourish anointing to succeed lórúkọ Jésù kó wọnú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí o ọ̀run sáyẹ̀nsì ẹ mọ́ gbàkóso a kò tí ì pé tẹ́ ẹ̀ bá jọba a kò tí ì pé tẹ́ ẹ̀ bá darapọ̀ mọ́ wa ọ̀rẹ́ nù mi ó yá gbàgbára ẹ̀ mọ́ wa wọnú mi ó lọ charge me this morning speak to your people speak to me as well ní ìkẹyìn mi ò ní jẹ̀bi lórúkọ Jésù ẹ pè mí o má kọ̀ mí o ẹ ti pè mí o má kọ̀ mí o ẹ ti pè mí o má kọ̀ mí o gbogbo àwọn ọmọ Ọlọ́run tí ẹ ti pè tó wà lábẹ́ òmí lónìí Ọlọ́run jọ má kọ̀ wọ́n anointing kíkọ̀ kò ní bàlẹ̀ ayé yín kò ní bàlẹ̀ ayé mi ò ní dẹni ẹ̀kọ́ ẹ ò ní dẹni ẹ̀kọ́ Ọlọ́run ti gbé wa ga kò ní rẹ̀ wá sílẹ̀ so shall it be mo wá súre fún àwọn ọmọ tí Ọlọ́run fún mi ẹ gbọ́ mo sọ tẹ́lẹ̀ àní mo ti lọ fi yín yá mo fi yín mo ti donate yín fún ìjọba Ọlọ́run mo donate yín fún Ọlọ́run fún Kristi Jésù mo donate yín pé ó ṣiṣẹ́ Olúwa ọmọ mi ọkùnrin ọmọ mi obìnrin yóò gbọ́ Ọlọ́run gbọ́ yóò ṣiṣẹ́ fún Olúwa ambassador for Christ peculiar nation ẹ ó máa wàásù ìrere bẹ́ẹ̀ ni yóò rí aṣojú Elédùmarè ní gbogbo yín jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ omi náà tẹ́ ṣàmì sí etí mo bèrè yín ọmọ yín sẹ́ wọ́n sin Ọlọ́run wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ èyí tó bá gbọ́ Ọlọ́run gbọ́ èṣù ò ní fi dá yín lóró wọn ò ní gbà lọ́wọ́ yín Ọlọ́run ò jọ̀ọ́ o ààbò tó dájú ààbò tó péye Olúwa fi bò èmi àtàwọn olólùfẹ́ mi gbogbo yín tẹ́ wá sábẹ́ omi lónìí ààbò Ọlọ́run dájú lórí yín ẹ ń lọ sí oṣù kẹwàá ọdún lórúkọ Jésù ẹ ti rí ìbẹ̀rẹ̀ ọdún yìí ẹ ó rí ìparí rẹ̀ lórúkọ Jésù Ọlọ́run tó ràn yín lọ́wọ́ dé sáà àti àkókò yìí gbogbo ẹ̀yin tẹ́ wá sábẹ́ omi ni o tẹ́ ẹ ṣàmì tẹ́ respect Ọlọ́run kì í ṣe èmi lẹ́bọ lánàá fún mo gbàdúrà fún gbogbo yín ní orúkọ Jésù ó yá ẹ máa tẹ̀síwájú ẹ ò ní kú sọ́nà bí èéfín ẹ ò ní takú sọ́nà bí èéfín ẹ ò ní kú sí bèbè àṣeyọrí ẹ ò ní kú sí àbẹ̀bẹ̀ àṣeyọrí ẹ ò ní kú sí agejò ẹ ó fojú rinlẹ̀ lérí ẹ ó wọnú rẹ̀ lọ ẹ ó débẹ̀ ẹ ó sinmi síbẹ̀ ayọ̀ ní tèmi àti yín bẹ́ẹ̀ ni yóò rí lónìí o Jésù agbára wa àmín. You welcome to this platform ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí ètò tí Ọlọ́run ni kì í ṣe titi wa. You are welcome. Quickly ẹ má bínú this place is a little bit dark now. Yes ẹ káàbọ̀ sí orí ètò wa ẹ káàbọ̀ yes orúkọ tèmi kò tí ì yí padà a ti yí padà níjọ́sí a ní àkí òpè mí ní ẹ̀gàn mọ́ bí ò ṣe ìṣerere a yí orúkọ náà padà sí success bẹ́ẹ̀ ni ajínrere ni mí either you believe it or not yes they am called not because mo fẹ́ ṣe ṣùgbọ́n tí Ọlọ́run bá pè ọ ní ìgbà náà tí o kò bá tiẹ̀ fẹ́ ṣe yóò fi ọwọ́ líle mú ọ àwọn tó jù ẹ lọ níbi tó bá wù ọ́ ohun tó bá wù ẹ́ láti ṣe á yan ọ̀tá síbẹ̀ fún ọ tí o kò bá ṣe tí Ọlọ́run fẹ́ àwọn ọ̀tá náà níbi tí o fẹ́ ni á wá fi ibi tó o fẹ́ á tún fi ṣe ọ̀tá fún ọ. So when you call by God you don't need to disobey him. What you need to do to help you yourself is to submit to him, to accept, so that a lè ràn ọ́ lọ́wọ́ a lè bá ọ ṣe ṣó ti yé. But when you reject him àwọn èèyàn méjì wà nínú ewu láyé yìí ẹni tí Ọlọ́run pè tí kò dáhùn àǹtí ẹ tí a kò pè nítorí tó bá tó àkókò kan yóò fi ara wọn gbangba pé eléyìí ó pe ara rẹ̀ ni. Torí bẹ́ẹ̀ Ọlọ́run jọ̀ọ́ o ti pè mí má kọ̀ mí Ọlọ́run náà kò sì ní kọ̀ yín lórúkọ Jésù ní gbogbo bí tí Ọlọ́run ti pè oníkálukú kí Ọlọ́run má ṣe kọ̀ wá. We are going to the word of God a máa wàásù nípa ìpinnu. Ẹ ti rí title náà lónìí ni pé ìpinnu kí ni title kí ni Ọlọ́run ìpinnu. Ìpinnu mi ni ó jẹ́ wípé ìpinnu. That's why I love to at times I'll be reading it in Yoruba English. These days I'm even loving to read English more. You understand? Ìpinnu. The purpose. We can call it purpose. Yeah, purpose. That is the purpose of God. We can call it like this purpose. Ìpinnu. You can have a purpose for yourself. For doing things, you may have a purpose of doing that. Reason why now the way tí mo ṣe combine gbogbo nǹkan tí mo wọ̀pọ̀ ó ní ìpinnu ó ní ìtumọ̀. There is a reason for that. Reason tí mo fi dé àti bóyá torí pé ó jẹ́ ṣòkòtò white ó ti understand. So you do things, there is a purpose for doing things.
Purpose there is a purpose for you. Ton fi dá yín. There is a purpose for you being alive today. There is a purpose tí o fi fẹ́ ọkọ tó fẹ́. There is a purpose tó fi bí ọmọ tó bí. There is a purpose tó fi ṣe iṣẹ́ tó ṣe. There is a purpose tó fi wà láyé lónìí. There is a purpose for everything we do. And also, Ọlọ́run ní kí n sọ fún ọ pé ó ní purpose fún ayé rẹ. Kí ni purpose? Let me tell you. Sọ fún ẹni tó bá wà ní ẹ̀gbẹ́ rẹ, mi ò mọ̀ bí tó wà. Ṣùgbọ́n mo mọ̀ pé àwọn kan wò mí. Sọ fún ẹni náà pé God has a purpose for me. Also have a purpose for you. Mo fẹ́ sọ tẹ́lẹ̀ báyìí, Ọlọ́run tó dá ayé àti ọ̀run. I said to my daughter, she sat in her bedroom. God, you have a purpose for her. God have a purpose for her. He also have for me. He has for my son. He has for my grandchild. He has for my mother. He has for you. He has for my husband. He has for everybody. Even Satan himself. God has a purpose for him. But kí wá ní ìpinnu? Kí wá ní purpose? Tí Ọlọ́run ní fún wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ní gbogbo ètò tí mo ní sí gbogbo ènìyàn. Ètò rere ni. Yes, we can see this to ourselves. He purposely created us and put us in the Garden of Eden. Then, for us not to be too stressed, He made things comfortable. To show, to back the word of God that He said, the thought I have for you is of good, not of evil. But ìpinnu tá fẹ́ sọ lónìí, let's read the word of God and then we pray. Ṣé mọ̀ pé nínú ọ̀rọ̀ Ọlọ́run ni àdúrà wà. Inú ẹ̀ náà la sì ti mú àdúrà jáde. Ṣó ti yé? Ẹ̀mí mímọ́, take control. Speak to your people once again. Interpret your word to them. Interpret your word to me. Use my mouth. Olúwa sọ̀rọ̀ ẹnu mi lónìí di sugar, sọ di oyin, sọ di adùn, sọ di iyọ̀. Tí a bá ti da iyọ̀ sínú ìdín, a máa kú. Tí a bá da iyọ̀ sínú ọbẹ̀, ọbẹ̀ náà a máa ní good taste. Tí a bá fi iyọ̀ sí nǹkan tá fẹ́ ṣe, á dára ni. Mo gbàdúrà lónìí, ọ̀rọ̀ ẹnu tèmi lónìí o. Ọlọ́run sọ di iyọ̀, sọ di adùn. Wọ́n tún ní oyin wà medicinal. Tó o bá jẹ, wọ́n ló ní àwọn àìsàn kan. Mo gbàdúrà ọ̀rọ̀ ẹnu tí ọ̀rọ̀ ẹnu mi, ọ̀run sọ di oyin. Gbogbo ẹni bá ti gbọ́ lónìí, ó yá ẹ máa gba ìwòsàn. Ayé yín kó máa dùn. Ayé yín kó máa lóyin. Ayé yín kó máa níyọ̀. Ayé yín kó máa ní ìtumọ̀. Ìpinnu tí Ọlọ́run ṣe dá yín sáyé kó wá sí ìmúṣẹ. Àti tèmi o, àti tàwọn ọmọ, àti tọkọ mi, àti ti ilé mi, àti ti pè mí yóò wá sí ìmúṣẹ. Ìpinnu yíyọ, ìpinnu Ọlọ́run yóò wá sí ìmúṣẹ nínú ayé yín. So shall it be in Jesus' name. A ó lọ ka ìwé Róòmù. Ẹ jẹ́ a ka ìwé Róòmù. Orí kẹjọ, ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ó ní àwa sì mọ̀ pé ohun gbogbo ní ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí a fẹ́, àwọn tí ó fẹ́ Ọlọ́run, àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Ó ní ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí a pè, tí a fẹ́, tí a sì pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Mo sọ fún yín, mo ní even Satan himself, God has a purpose for him. Ìyẹn ni pé ó ti dá iná sílẹ̀ fún ní ibi tí yóò ti jó iná àjò ìjókù. A dá èṣù gan fún ìpinnu ni. A dá ìwọ náà fún ìpinnu. Ó ní all things is working together for good for those who are called. For those who are called by his purpose. That is English version. Who are called by his purpose. That is to say, there is a purpose, there is a mission, there is a purpose for everything. Everything is working together. Wọ́n ti sọ fún ẹlòmíràn láyé yìí pé wọ́n ló ti parí fún. Nígbà tó bá ń lọ nínú ìdààmú, torí ẹ̀ mo ṣe play ọba yẹn. You know, when you listen to that music, the song, you know, he's giving thanks, personal experience that he has. You understand me? God has a purpose for you. Even at all, at times when Satan
tó bá rí èṣù tí èṣù bá kó sínú àwọn ènìyàn tó bá bá ọjà tó bá gbé ogun tì ọ́ tó bá dojú ìjà kọ tí ó bá dojú ìjà kọ iṣẹ́ rẹ tó bá dojú ìjà kọ àwọn ọmọ rẹ tó bá dojú ìjà kọ ìpè rẹ tó bá dojú ìjà kọ ilé rẹ tó bá dojú ìjà kọ ẹbí rẹ tó bá dojú ìjà kọ òwò àti ètò ìnáwó rẹ God has a purpose. Wọ́n ti sọ pé o ṣe mistake ní tòótọ́ ìwọ gan wòra rẹ pé yes mo ṣe mistake ẹlòmíì máa ní if I know but wọ́n ní kí n sọ fún ọ pé àṣìṣe rẹ ni a ó sọ di ìyanu fún ọ. Wọ́n sọ pé mistake tó ṣe a ó sọ di miracle fún ọ. Wọ́n ní wí fún ọ pé ojú àpá rẹ wọ́n ní very soon yóò di ìràwọ̀. Wọ́n ní kí n sọ fún ọ pé God has a purpose. Ó ní gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí ó fẹ́ Olúwa tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. You cannot call by God and be put to shame. Ẹran ara àti ẹ̀jẹ̀ kọ́ la bá jà ìjàkadì bí kò ṣe àwọn aláṣẹ bí òkùnkùn ayé. You know what? When at times when I look at people who ṣe wọ́n o tán bá kàn dédé gbé ọ̀rọ̀ ẹ̀ tán kàn dédé bẹ̀rẹ̀ sí ní ṣe kíní fún ẹ. Do you know what happened? Look at them. Èṣù ó ń gbé inú wọn. Èṣù ló ń lò wọ́n, èṣù fẹ́ bá ẹjà at that moment. Ẹni tí ó ní ẹni tó pè ní accuser of the brethren òun náà ní èṣù. Ẹni tó jẹ́ pé o kò ṣẹ̀ kò mọ̀ rí o kò tiẹ̀ jẹ́ lówó o kò rajà lọ́wọ́ ẹ̀ kó má san ṣùgbọ́n ó dédé warùn kì ó dédé lagídí ó dédé dìde sí ọ. Èṣù ní ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ there is a purpose. Ó ní ìpinnu ó sì ní ìtumọ̀ ó sì tún jẹ́ ṣe kíni Ọlọ́run sì tún ní ìpinnu fún. There is a reason for everything. Only all things is working together for good for those who love the Lord, who are called by his purpose. Do you think you have been created? You are wá sí ayé yìí, ẹ wà láyé lónìí. Ẹ wà láàyè. You are also in the ministry, you succeeding. God is making things happen. You think it's by your power? It's because there is a purpose for that. Because tí a bá sì ti wá ń ṣe wọn kan tí eléyìí tí a ń ṣe purpose tó ti wà nínú ìpinnu Ọlọ́run ní tòótọ́, don't rely, don't relent, don't be tired, don't believe you have achieved it all. Ó ní ẹni tó bá ti dúró ó ní kó kíyèsí ara kó má bàa ṣubú. Ní ìgbà tó bá ṣe tán àwọn èèyàn kan pè mí wọ́n ní wọ́n ṣe ń bú àwọn kan ó ń dùn wọ́n gan. You know what? Ògbèjà kẹrù oboníjà òrọ́mọ níṣẹ́ fi àyàtí is there. He knows everything about you. Kò ṣe mistake. Gbogbo àwọn onígbà tí èṣù bá gbógun ó dán Jóòbù wò ní tòótọ́. Èṣù ná Jóòbù. Èṣù gan kó sínú ẹbí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run nínú Bíbélì. Ó kó sínú ẹbí àti ara wọn láti fi nà wọ́n. Ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, there is a purpose. Only all things is working together for good for those who love the Lord, who are called by his purpose. There is a purpose for that pain you pass through. There is a purpose for that thing that happened to you. There is a purpose for that thing you are going through right now. There is a purpose for you being alive. There is a purpose for you being under my voice. It's not by mistake. For me being here on this seat, it's not by mistake. Reading this verse today is not by mistake. It is written àti kọ̀wé rẹ̀. Ẹ ń gbọ́, ṣùgbọ́n ìpinnu tí Ọlọ́run ní fún oníkálukú ó wá depend bí o bá ṣe ṣe sí Ọlọ́run. Ó ní o tó bá ṣe tó bá jẹ́ dáradára sí Ọlọ́run sí ènìyàn, òun náà yóò jẹ́ aláàánú sí ọ. Tó bá jẹ́ aláàánú sí ènìyàn, Ọlọ́run náà yóò jẹ́ aláàánú sí ọ. Ohun tí o bá wá ṣe báyìí wá ní ìpinnu tí Ọlọ́run bá ní fún ọ. Tí o bá ń ṣe rere lónìí, Ọlọ́run náà máa ṣe kíni, ó máa ṣe rere fún ọ. Tí o bá ń ṣe búburú lónìí, ìpinnu tó ní náà ní ìpinnu búburú. Torí à ń sọ̀rọ̀ nípa ìpinnu. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé àbí èṣù náà ńkọ́, àbí wọ́n ní ìpinnu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní ìpinnu fún. Inú àjọ ìkú òun ní ìpinnu tí Ọlọ́run ní fún èṣù.
ní ibi tí ó ti jó torí ẹ̀ mo ti sọ wípé ọmọ Ọlọ́run tó bá tẹ̀lé èṣù ọmọ Ọlọ́run tó bá forí balẹ̀ fún ọmọ Ọlọ́run tó bá kọ Ọlọ́run sílẹ̀ torí gbogbo wa tí Ọlọ́run dá ní ọmọ Ọlọ́run ṣùgbọ́n ní ìgbà tí èèyàn bá ti kọ Ọlọ́run sílẹ̀ tó bá mú ọ̀nà èṣù pọ̀n ó ti di ti èṣù tó bá fi Ọlọ́run sílẹ̀ tó ní èṣù lòun fẹ́ forí balẹ̀ fún ó ti di ti èṣù Ọlọ́run ò sì báyàn lágídí lórí nǹkan kan tó bá jà lólè ó lè ní nítòótọ́ ó dẹ̀ mọ̀ọ́mọ̀ dá èṣù fún ìpinnu ó lè ní ó mọ̀ọ́mọ̀ dá Sátánì láti wá láti pa àti láti parun ni Ọlọ́run ò ṣe mistake tó ló ti mọ̀ wípé nígbà tó ti dá èèyàn ní olè tó bá jà òun lólè kò lè dùn ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ kó jí ẹgbẹ́ ìwọ ló léwu fún ọ tí ó bá jí ènìyàn kan gbé ọ̀pọ̀ ló wà ní ọwọ́ Ọlọ́run ó ní tí mo bá ti kú kò mà yí Ọlọ́run nípò padà àìkú mi o kò mà yí Ọlọ́run nípò padà torí pé mo wà yìn ọ́ o bàbá. You know what? Tí ó bá jí ẹgbẹ́ tó gbé ọ lọ tó gbà kó gbé ọ lọ for fun kò dá Ọlọ́run ní nǹkan kan kò ná ní kólóbó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ṣì wà lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run ò tí ì dá sí ayé tí wọ́n ń rọ òjò lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ẹ mọye thousand of ọmọ tí wọ́n ń bí lójúmọ́ wọ́n sì ti pọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run tó ń bọ̀ torí bẹ́ẹ̀ tí Ọlọ́run bá dé ènìyàn tó bá rán yín wá sí ayé tó bá ní kó wá fún ìpìdí kan fún good purpose tó bá débi tó bá yàbàrà síbi tó bá wù ọ́ that's your own cup of tea tó bá ṣayé ẹ̀ bó ṣe wù ẹ́ ìwọ ló ní ṣùgbọ́n ó ní gbogbo nǹkan ṣiṣẹ́ pọ̀ fún rere fáwọn tó bá ti gbà á gbọ́ ẹ̀ ń gbọ́ ìyẹn mi pé kò lè ṣe mí sí kò lè ṣọ́ọ̀tì Ọlọ́run tó ṣòwò nìkan ló ṣòwò tí ò ṣọ́ọ̀tì rí èṣù ń jí lẹ́rù èṣù ń jí lẹ́rù èṣù ń jí lóhun èṣù ń jí ní gbogbo nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò short of those things kò ṣọ́ọ̀tì rí God has a purpose ìpinnu ó ní fún oníkálukú sọ fún ọ̀tá rẹ pé Ọlọ́run ní ìpinnu fún ọ Ọlọ́run ṣe kí ni ó ní ìpinnu fún ọ ìyẹn náà ni wípé ó ní ọ̀tá mi yóò forí ṣọpọ́n ó ní ọ̀tá mi yóò gba ìrètí jù ó ní àwọn ọ̀tá mi yóò kó àbùkù ó ní àwọn tó bá gbógun tì mí á gbógun tì wọ́n àwọn tó bá bá mi jà ó bá wọn jà àwọn tó bá bá mi compete ó ní wọ́n fọwọ́ bá disgrace ó ní ogun náà kì í ṣe tèmi ó ní tòun Ọlọ́run alààyè ni sọ fún ọ̀tá rẹ ìpè Ọlọ́run ní ìpinnu fún ọ sọ fún àwọn ọmọ tó bí sọ fún pé wò God has a purpose for you language yẹn ni ní ọ̀sẹ̀ yìí God has a purpose for you he has a purpose for your enemy he has a purpose for your father he has a purpose for your mother he has a purpose for your business he has a purpose for your calling bẹ́ẹ̀ni ẹlòmíì a máa compare ìpè a máa compare eléyà ni wọ́n pè wọ́n you better got to be careful and you got to know ibi tí Ọlọ́run pè ọ́ sí tó o bá mọ ibi tí Ọlọ́run pè ọ́ sí wàá kàn máa ṣe mistake ni ọ̀pọ̀lọpọ̀ a ó gbàdúrà ká tó máa lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run a ó gbàdúrà báyìí Lord, your good purpose concerning my life, concerning my business, concerning my calling, concerning my marriage. Èmi ò fẹ́ jẹ́ queen tí ò lọ́kọ o. Èmi ò fẹ́ jẹ́ queen orí cyberspace o. Èèwọ̀. Èmi ò fẹ́ tanra mi jẹ o. Tó o bá ti fẹ́ tanra rẹ jẹ, you better pray. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ṣàánú fún mi. Your purpose, your good purpose concerning my life. Ìwọ tó o bá ti jọ mọ̀ tó o mọ̀ pé ẹ̀ṣẹ̀ rẹ ó wà owó ó ní agbádá ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi. Ó sì ní àwọn ìró àti bùbá ẹ̀ṣẹ̀. Ó ní ti àwọn skirt and blouse abomination. Ó ní ti gbogbo ṣòkòtò àti blouse ti àìmọ́. Ó mọ nǹkan tó máa ṣe. Tá a bá fẹ́ gbàdúrà yìí wàá kọ́kọ́ lọ síwájú Elédùmarè wàá lọ síwájú Ọlọ́run pé dáríjì mí I want to be qualified for your purpose again because the thought God has concerning us is of good for those things tí èṣù bá ti ẹ̀nà ẹ nígbà kan rí tó o bá ti ṣe kíni tó o bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́ ohun tí èṣù bá gbà lọ́wọ́ rẹ tó bá jí gbé the Almighty God will give it back to you ohun tí ọ̀tá bá jí lọ ó máa dá padà fún ọ ó ní gbogbo ọdún gbogbo ọjọ́
ètí Káńkáwò àti Dìbọ́rà àti jẹ ó ní gbogbo ẹ̀ pátápátá la ó dá padà. Olúwa ràn mí lọ́wọ́ láti òní lọ àdúrà àti àwọn tó ní agbádá ẹ̀ṣẹ̀. Olúwa dáríjì mi. Olúwa make me qualify again for your good purpose concerning my life. Lord help me. Ìyẹn fún àwọn tí ò tí ronúkúwàdà. Ṣùgbọ́n ọmọ Ọlọ́run tó bá wà lábẹ́ ohùn mi, ìwọ náà lè sọ fún Ọlọ́run pé ohun tí ò dí mi lọ́wọ́ tó máa ní má rí gbà lónìí, tó máa mú kí n má wọnú purpose ìpinnu tó ní fún mi. Ọlọ́run jọ̀ọ́ dáríjì mi. Ẹ̀ṣẹ̀ á máa dí ni lọ́wọ́ láti má jẹ́ kí wọ́n nítorí pé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere. Ní ìgbà tí o bá ṣubú tó jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, tó jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, ó yóò gbé ọ dìde. Ó ní many are the affliction of the righteous, God deliver them for me. Ó ní ọmọ Ọlọ́run nítòótọ́ olódodo yóò ṣubú ní gbogbo ìgbà tó bá ṣubú, yóò tún dìde. Àwọn tí ò bá ń ṣe olódodo ni tó bá ṣubú wọn kì yóò dìde mọ́. Ó sọ fún Ọlọ́run lónìí ẹ̀ṣẹ̀ tí ó bá lè dí mi lọ́wọ́, tí ò ní jẹ́ kí n wọnú ìpinnu rere tó ní fún mi. Tọmọtọmọ tọkọtọkọ. Ọlọ́run àánú dáríjì mí, Ọlọ́run ṣàánú fún mi. Fi àánú gbà mí gbogbo ọdún ayé mi. Mo fẹ́ máa rí àánú gbà. Fàánú wẹ̀ mí tọmọtọmọ tọkọtọkọ. Má jẹ́ kádùúrà mi gba ìdíwọ́, má jẹ́ ó ní ìdènà. Àwọn ẹ̀mí àìmọ́ ẹ̀ṣẹ̀ á máa tako àdúrà. Nígbà tí Ọlọ́run bá ti gbọ́, àwọn olùfisàn á máa sọ pé ó ṣe báyìí ẹ má gbàgbé o. Olúwa gbà mí ò lọ́wọ́ olùfisàn. Dárí gbogbo àìṣedéédé mi jì mí. Ohun tí èṣù lè máa fi jọba lórí ìbéèrè mi. Ohun tí èṣù lè fi dí mi lọ́wọ́ nípa àdúrà mi. Olúwa fàánú gbà mí lónìí. Dárí àìṣedéédé mi jì mí. Àdúrà mi ò gbọ́ lónìí ò ní dẹ́ṣẹ̀. Àdúrà ò ní ṣe tèmi tì. Gbàdúrà fúnra rẹ. Sọ fún Ọlọ́run pé àdúrà ò ní ṣe tèmi tì. Olúwa wẹ̀ mí mọ́. Fẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Ẹ̀jẹ̀ Jésù tó pupa. Olúwa fi wẹ̀ mí mọ́. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́. Olúwa sọ mí di funfun. Sọ mí di mímọ́. Ohun tó mọ́ ló funfun. Olúwa sọ mí di mímọ́. Jẹ́ kí ayé mi wà láìlábàwọ́n. Ọlọ́run wẹ̀ mí mọ́ o. Tọmọtọmọ tọkọtọkọ. Olúwa jẹ́ kí n wọnú ìpinnu rere tó ní fún mi. Tó bá ti sọ yẹn tán, Olúwa jẹ́ wọnú ìpinnu rere tó ní fún mi. Èmi wọnú ògo mi pẹ̀lú agbára with full force. Mo wọnú ipò ọlá mi. Mo wọnú ìṣerere mi. Mo wọnú ìfọ̀kànbalẹ̀ mi. Mo wọnú ọlá mi sẹ́. Mo wọ ibi ìsinmi mi. Mo débi ayọ̀ mi. Ire mi tó mi lọ́wọ́. Ọkàn mi balẹ̀. Inú mi dùn. Mo ṣe rere. Abọ́ ọ̀gbọ́n tí mò ń wí ni. Wọ́n ní sọ fún ọ pé ìpinnu tí Ọlọ́run ní fún ọ ti rere ni. Olúwa jẹ́ wọnú ìpinnu rere tó ní fún mi. Ó ní ìpinnu tó dáa fún ọ ju tìyá tó bí ọ lọ. Ó ní ìpinnu tó dáa fún ọ ju tọkọ tó fẹ́ lọ. Torí bẹ́ẹ̀ àbí kí n fi yé yín ni. Àwọn kọ́pù kan nígbà tán kọ́kọ́ márì. Nǹkan wọ́n ti fojú gazette ara wọn. Pé at least máa ríṣẹ́ sí báyìí ni màmá àgbà. Màmá fún ìyàwó mi ní iye báyìí la máa fi so oúnjẹ. Iye báyìí la máa ṣe. Wọ́n plan ẹ̀ bọ́n ṣe plan ẹ̀ pé àwọn ọmọ máa lò lọ nìyẹn o. But suddenly lójijì Ọlọ́run ní mo fẹ́ ṣàánú, màá ṣàánú fún àwọn tèmi yóò ṣàánú fún. A wá ṣe kíni? A wá yí padà. Ó kàn lè dédé sọ ìyàwó yẹn dolówó àbọ́kọ yẹn dolówó. Ó kàn lè mú àwọn méjèèjì báyìí kó kàn sọ wọ́n dolóríire. Àwọn ti sọ pé wọ́n fẹ́ gba iṣẹ́ kan bóyá cleaner ni. Iṣẹ́ yẹn káwọn ṣá máa gba tókì. A kàn ṣe tó bá yá o. In tí wọ́n ròyìn, èmi ti rí testimony rí ni. Èmi gan testimony fúnra mi. Ẹ gbọ́dọ̀ mi bẹ́yẹn. A kàn yí padà. Ó ní bí orin yẹn Ṣọlá Àlìsí ó ní ṣe bí wọ́n la mọ̀ kókó ayé mi o. Bàbá mọ̀ mí bó ti fẹ́. Ṣe bí wọ́n la mọ̀ kókó ayé mi o. Bàbá mọ̀ mí bó ti fẹ́. Bí o bá mọ̀ mí, ayé mi á dùn wò. Ṣe bẹ́yìn la mọ̀ kókó
ayé mi o bàbá mo mí bó ti fẹ́. You know what? Àwọn tí mọ tí wọn. Àwọn tí ọkọ ti pinnu pé at least tá bá ti gbowó yẹn á dájọ́. Tá bá ti lè ra mọ́tò kékeré kan báyìí ló bá tán. Ṣùgbọ́n lójijì Ọlọ́run á kàn yí padà. Á wá mọ ayé wọn bí wọ́n ṣe fẹ́. Á wá mọ ayé wọn bí wọ́n no kò mọ bí wọ́n ṣe fẹ́ o. Á wá mọ ayé wọn bí òun gangan ṣe fẹ́. Nítorí pé ìpinnu tó ní fún wa ìpinnu rere ni. Á wá mọ tí Ọlọ́run bá mọ ayé rẹ bó ṣe fẹ́. Gbàgbé rádaràda. Kò tí ì mọ̀ bó ṣe fẹ́ nẹ̀. Bóyá o kò gbà láàyè nígbà tó fẹ́ mọ̀. Bóyá o kò fi fún. Bóyá o kò jọ̀wọ́ rẹ̀ fún. Bóyá o kò jẹ́ kó lo ìpinnu tó ní fún ọ. Hey! Tó bá mọ ayé rẹ bó ṣe fẹ́. Á dùn wò. Kò ṣe fún ìwọ nìkan mọ́. Ìwọ gan àwòrán rẹ. Wá máa ní èmi ní àbẹ́mi ká. Ọ̀rọ̀ tèmi wá darí ìyànjiyàn fún rárá mi o. Oore t'Olúwa ṣe láyé mi o. Bó ṣe kọ yọyọ. Ó wá change ẹ̀ suddenly. Ẹ̀yin lẹ fẹ́ ra mọ́tò kékeré. Á ní ìwọ tó máa ta mọ́tò. Á ní ìwọ tó máa lo mọ́tò lóríṣiríṣi. Wọ́n ní wọ́n bú ẹ. Á ní gbogbo ohun tó ń fi bú ọ nì. Á ní gbogbo ẹ̀ pátá ni máa ṣe fún ọ. Á ní mi ò tún wá ní ṣe irú èyí tó ń fi bú ọ fún ọ. Á ní èyí tó tún dáa ju èyí tó ń fi bú ẹ lọ. Á ní máa ṣe fún ọ. Wọ́n béèrè fún nǹkan kékeré. Ọlọ́run tó lágbára. Ọlọ́run tó tóbi. Ọba tó tóbi. Ayérayé Ẹlẹ́dùmarè ọba tó ti wà. Kí bẹ̀bẹ̀ ó tó bẹ̀ náà. Ọba tí ó wà nígbà tí bẹ̀bẹ̀ ò ní bẹ̀. Alpha tó Omega ló lágbára tàwa. Ọba tó tóbi lọ́ba. Kábíyèsí Ẹlẹ́dùmarè. Ọba tó tóbi lọ́ba. Ọba mi àìkú àti ẹ̀dìbàjẹ́. Ọba tá máa ṣe ìpinnu kékeré fún ara wa. Tó máa yí ìpinnu náà padà. Tá máa ní ìpinnu tí mo ní fún ọ. Á ní dáradára ni. Ọlọ́run tó ní dáradára fún gbogbo ènìyàn. Ọlọ́run tó fẹ́ràn gbogbo ènìyàn. Ọlọ́run tó dá gbogbo ènìyàn. Ọlọ́run tí ò kìí ṣọ́ọ̀tì. Ọlọ́run tó ṣòwò jèrè. Ọba mi tó lágbára. Ọba mi tó tóbi. Àrínúròdé olùmọ̀ràn ọkàn. Ọlọ́run tó mì kanlẹ̀ tí ayé mì tìtì. Ọ̀pá tí ń tó kanlẹ̀ tó kàn. Ọba tó wo tí ò ṣe gbé. Ọba tó jáde tí ò tán lé. Ọba tó dá oúnjẹ tí ò jẹun. Ọba tó dá òrùn tí òrùn ò pa. Ọba tó dá ìmọ́lẹ̀ tó ń gbé nínú ìmọ́lẹ̀. Ọba tó fi ògo wọṣọ. Ọba tó gùn ní tó rìn nínú iná. Ọba tó gun ìgbìláṣí. Ọba tó mì kanlẹ̀ tí ayé mì tìtì. Ọlọ́run tó fọhùn jáde tí iná jáde. Tí àrá sán. Kábíyèsí rẹ o. Alágbára gíga. Ọba tí gbogbo ara rẹ̀ kún fún ojú. Ó kún fún ìyanu. Ó kún fún ọwọ́. Ó kún fún orí. Ó kún fún ẹsẹ̀. Ó kún fún agbára. Kò kú rí o. Kò sì lè kú láéláé. Kábíyèsí Ẹlẹ́dùmarè. Bàbá wa. Ọ̀gá wa. Okun wa. Ọlọ́run ìpinnu wa. Kábíyèsí. He has a purpose for you. All the thing is working together for good for those who love the Lord. Ó gbàdúrà. Ìpinnu tó ní fún mi dáradára ni. Olúwa launch mi sínú rẹ̀. Oh Lord, launch me to your purpose. Oh Lord, launch me to your plan. Oh Lord, launch me to your miracle. Oh Lord, launch me to your goodness. Àbí kò yé yín ni. Àbí ká sọ pé kó fi yín sọ̀kò síbẹ̀. A lè sọ pé ó lọ catapult me to the realm of financial breakthrough, to my miracle. Gbàdúrà kó sọ fún Ọlọ́run, launch me to your purpose, all the good purpose you have concerning my life. The purpose you have concerning my life, only all things is working together. Torí bẹ́ẹ̀ tí àyíká rẹ̀ bá dark báyìí, he has a purpose. Only all things is working together. For those bóyá nígbà tó dark yẹn, wọn ò fẹ́ kó rí ohun tí ó kò ṣe gbogbo darkness ló mú òkùnkùn lọ́wọ́. Kò ṣe gbogbo darkness ló jẹ́ wickedness. Àkókò mìíràn tí darkness bá wà, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, they busy doing things for you. Bóyá wọn ò fẹ́ kó rí kó má bàa bàjẹ́ fúnra rẹ̀. Kó bá bàa dàbí ọ̀bọ. Tó máa ní àwọn dènìyàn lẹ́ni dènìyàn.
dènìyàn dènìyàn ṣùgbọ́n wọ́n ní kí n sọ fún ọ lẹ́yìn òkùnkùn biribiri wọ́n ní ìmọ́lẹ̀ wà lábẹ́ èèyàn gbẹlẹ̀ wọ́n ní omi ìṣúra wà níbẹ̀ wọ́n lẹ́yìn ìṣòro ni wọ́n ní ó yọ̀ wọ́n ní ó ké hallelujah wọ́n ní ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ wọ́n nínú tiẹ̀ yóò dùn wọ́n ní ó finú ṣoyún wọ́n ló máa tún fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n wọ́n ló ò ní kú sínú ìṣẹ̀lẹ̀ wọ́n ní ò ní kú sínú àìsàn Ọlọ́run ní èmi ṣetán láti gbà ọ́ jáde ó ní ìpinnu tí mo ní fún ọ ó ní dáradára ni. Don't worry even when the enemy tó bá fẹjú mọ́ even tí ọ̀tá bá gbógun tì ọ́ he also has a purpose for them. He has a plan for them as well. Oh, God has a purpose and plan also for the enemy that is waging war against your life. He has a purpose for the darkness that is dark and for that place that is dark right now. Ní àkókò òru yẹn, òru ló wà báyìí àbí. Ọlọ́run ní purpose fún. The Almighty God will heal you. Almighty God will put smile on your face. Almighty God will put shame upon your enemy. Those who want you to be put to shame, they are going to fall into a gbèrú. Ọ̀rẹ́ tí wọ́n tó gbèrú, tí wọ́n bá fẹ́ kí ìwọ ṣubú, tí wọ́n retí ìṣubú rẹ, they will fall, all those enemies. They will fall. Gbogbo tó gbèrú sí máa dànù. Ó gbàdúrà. Oh Lord, launch me. Oh Lord, launch me to your purpose. Launch me. Ó ní àmọ̀kòkò, mọ ayé mi bó ṣe máa wù ọ́ wò. Yes, àmọ́ ó máa mọ́. Àmọ́ ó máa neat. Àmọ́ ó máa perfect. Àmọ́ ó máa glance. Àmọ́ ó máa beautiful. Àmọ́ ó máa handsome. Àmọ́ ó máa rẹwà gan. Bẹ́ẹ̀ni, ó ní mọ bó ṣe fẹ́. Ojú Ọlọ́run kò lè wo ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ìdọ̀tí àti òórùn. Kí ló fẹ́ máa fòórùn ṣe nínú ilé rẹ? Kí ló fẹ́ máa fòórùn ṣe nínú ayé rẹ? Kí ló fẹ́ máa fi ìdọ̀tí ṣe? Má jẹ́ onídọ̀tí. Ọlọ́run wá jẹ́ mímọ́. Ó ní ká jẹ́ mímọ́ bí òun ṣe jẹ́ mímọ́. Ó ní walk before me and be blameless. Walk before me and be perfect. Bẹ́ẹ̀ni, lónìí, sọ fún Ọlọ́run, Olúwa launch me into the purpose you have for me, all the good purpose. Kó yẹ gbogbo èèyàn ní Ọlọ́run ní ìpinnu rere fún báyìí tó bá dára rẹ̀ fún èṣù. Mọ̀ dájúdájú pé in tí wọ́n bá ní fún èṣù, ibẹ̀ náà máa sọ ìwọ sí. Ibẹ̀ ni tó yẹ wá ní fún èṣù ìdájọ́. Torí èṣù la ṣe dá ìdájọ́. Torí èṣù la ṣe kí ni ìdájọ́ ṣe wà. Ṣùgbọ́n nítorí ìtàwa ni àánú ṣe wà. Nítorí ìtàwa ni ìṣerere ṣe wà. Nítorí pé a ti rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà o. Ìwọ ńkọ́? Mo dúpẹ́ pé Sarah rí àánú gbà o. Mo dúpẹ́ pé ọkọ mi rí àánú gbà o. Torí kìí ṣe gbogbo ènìyàn. Torí kìí ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o. Ṣọ́ra àánú gbà. Oh Lord, launch me to the purpose. Tó bá ti dé ibi purpose kan, ó tún ní ètò greater. Ẹ gbọ́ bó ṣe sọ ni. Ó ní the glory of the former of the in the end will be greater than the former. Ìyẹn mi pé ètò wà lọ́wọ́lọ́wọ́. Níbo ló wà tó ti ń ṣakọ? Níbo ló wà tó ti ń gapá? Níbo ló wà tó ti ń ga simpo? Hey, níbo ló wà tó ti ń dẹmọ? Ó ní mo tún ní better fún ẹ. He said that I have a purpose, greater one for you. That is to say, your future is not yet here. It's coming. It's going to be greater. You are getting there. No more fear. Dúró nínú Olúwa. Ó ní nǹkan tó máa lùsì tó bá ti gbàgbọ́. Ẹ̀ṣẹ̀ ló máa miss. You miss the day of abomination, of turbulence, of ìhàlẹ̀ Sátánì, of ìhàlẹ̀ Sátánì. Wọ́n bá sọ̀rọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó máa ń dára nígbà mìíràn o torí pé tó bá ṣì wà ní baby, then you'll be afraid. Wọ́n bá sọ pé I'll beat you now. Àbí àjàjà kó lọ já àwọn kan ló wà lẹ́mọ́ níta wá sáré kìtìkìtì lọ sọ́dọ̀ màmá ẹ̀ àbí ọ̀dọ̀ bàbá ẹ̀ àwọn parent ẹ̀. Wá sáré wọlé. What happened? Àwọn tó ní ẹ̀ náà tó bá ta nìyẹn. Wá sáré dìde. Who is there? Wọ́n bá ti rí báyìí tó bá jẹ́ pé àwọn yẹn náà ò lágbára wọ́n á kàn sá padà lẹ́yìn ẹ̀ ni. Ẹ̀rù bà ẹ́ ńgbà yẹn. Okay? But àkókò kan tún wà tó yẹ pé
tó bá dúró gan tó sọ pé tó tiẹ̀ ń bọ̀ ó ń lọ wọ́n pé wọ́n ti ń brag wá kàn máa kọjá tó bá ti débẹ̀ tó bá kù díẹ̀ kó wọ̀ gan dọ́dọ̀ wọn báyìí máa sọ pé ẹ̀yin gan ẹ má lọ ṣàyà bí ẹ̀yìn ẹ má lọ ṣẹ̀yìn bí àyà èṣù ló ń bá sọ̀rọ̀ yẹn o kò jẹ́ kó rí ẹ kó pé àmì danger mi gan mo danger mo burú jù ẹ lọ ọmọ Ọlọ́run ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ burú ó kò gbọ́dọ̀ máa ṣe àwọn kan torí ẹ̀ mo máa ń wo àwọn ẹlòmíì tí gbà mí ti máa ṣe wọ́n ń play something wọ́n máa ní ọ̀dẹ̀ I'll be looking at them until wọ́n bá parí game wọn tó bá ti ṣe báyìí you understand me mani mama kọrin fún wọn pé Satan come for road o I carry fire o come for road o I go show you pepper o oh yeah Satan come for road o because I carry fire o come for road o I go show you pepper you show pepper you show I show Satan pepper money is having a cause don't try me o èṣù ò ní fẹ́ kó gégùn ègún cause is for Satan one to Satan one to Timor so tí ènìyàn kan bá ti wá gba èṣù láàyè láti jẹ́ kó wà nínú òun you have your leg your own it's also God will launch you into whatever he has for Satan if you allow Satan to get into you if you allow Satan to romance and kiss you if you give Satan seat in your home if you give Satan seat in your heart if you give Satan seat and a place hey tó bá ti fún ní power of Anthony lórí ayé àbí lórí iṣẹ́ lórí nǹkankan wọ́n máa jọ launch yín síbi tí Satan jọ wà ní o torí ẹ̀ lónìí àwọn ọmọ Ọlọ́run tí ó bá ti wá jẹ́ pé ìwọ wà ní category bẹ́ẹ̀ yẹn tó mọ̀ because ọ̀dọ̀ ẹni kú wà o wàá sọ fọ́lọ́run pé Satan mo fẹ́ launch yẹn wàá kọ́kọ́ gbagba Olúwa give me authority I want to launch Satan out of my life because I want you to launch me into your blessing, into your purpose. You have to first of all launch Satan out. Launch out, check out another person. You have to check in. When there is check out, they always say check in. Okay? That's what the balance in here. Any call they occupy seat in here. Ko occupy room in here. Ko occupy position here. Ko wá sọ wípé ó fẹ́ wá ní pé kí Ọlọ́run ko God is too bigger than that. So tó bá ti fẹ́ máa kò lè ṣorogún he created you. Ó ń gbọ́dọ̀ mi bẹ́yẹn. You will now have your choice. That's what ló ṣe fún ọ ní heart. Ló ṣe fún ọ ní ọkàn. Olúwa lónìí ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́ tó yẹ pé ọmọ Ọlọ́run lẹ gbàgbọ́. Oh Lord, launch me to your purpose. Launch me to your miracle. Launch me to your joy. Launch me to long life, prosperity, long life. Ọwọ́ Ọlọ́run ló wà. Only will I satisfy, only with long life will I satisfy you and show you my mercy. Only will show you all máa fi àánú rẹ̀, àánú òun wọ́. So, tó bá ṣe èṣù tó ló wá láti parun. Tó bá fi àyè fún èṣù, is gonna steal your blessing. Gonna steal your your health. Gonna spoil your marriage. Gonna frustrate you. Everything tó bá ní ló máa ṣe fún ẹ, tó ní ló máa ṣe fún ẹ. So, ó better lónìí o. Àjọ ìrònúkúwàdà àti ìpinnu lásán lónìí pé wá sínú ìpinnu tí Ọlọ́run ní fún ọ. Ó ní nínú bíbùkún èmi yóò bùkún ọ. Nínú ọlá ìwọ yóò ní. Ẹ̀mí gígùn ó ní. Ológun náà olóòtí ẹ̀ níjà mọ́ wà máa ṣe kíni o wọ́n máa jà fún ọ. Torí nígbà tó ní mo ti rí bí tí mo lè sá sí. Nígbà ìdánwò àtijì o. Lọ́dọ̀ Jésù nìkan ni mo lọ. Jésù ni o. Alábò mi. Tó bá lé ẹ gàràgàrà tí wọ́n pọ̀ lẹ́yìn ẹ tó bá dọ́dọ̀ Jésù. Ojú rẹ̀ pọ́n. Ta ló lè gbéná wò ó? Wọn kì í wò ó ojú Ọlọ́run tóbi láti wò. Wọn kì í wò ó. Ẹni bá wò ó yóò kú fẹ̀rẹ̀. Ojú Ọlọ́run ni kò ń ṣojú ènìyàn. Ẹni wò fẹ̀rẹ̀ yóò kú fẹ̀rẹ̀. Tó bá ọmọ èṣù kankan tó bá wojú Ọlọ́run tó bá wò fẹ̀rẹ̀ yóò kú fẹ̀rẹ̀. Yeke po sotaya. Ọmọ èṣù tó bá gbóná wojú Ọlọ́run yóò wò fẹ̀rẹ̀ yóò kú fẹ̀rẹ̀. Nítorí tiẹ̀ wọ́n ní kí n sọ fún Ọlọ́run pé bí èṣù bá halẹ̀ mọ́ èṣù gan ò lè dúró wò ó. Tẹ́ṣù bá halẹ̀ mọ́ tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó ti sádé ọ̀dọ̀ Elédùmarè tó sádé ọ̀dọ̀ Elédùmarè tó ti sádé ọ̀dọ̀ Ọlọ́run kò lè wò ó. Ó wò fẹ̀rẹ̀ ó kú fẹ̀rẹ̀ ni.
out for me. Lord, launch me to them. Purpose Ọlọ́run ni pé kó ṣe ìyàwó mi ò fẹ́ fake marriage. Àwọn kan married to Sabbath space. Àwọn kan queen of the Sabbath space. Oríṣiríṣi queen tí ò lọ́kọ. I don't want to be like that. Tí wọn náà bá wà ní category yẹn tó bá wà lábẹ́ ohun mẹ́. Ó nídìí láti ṣagídí o. Tó bá bá Ọlọ́run ṣagídí yóò fi ọ́ ṣẹ̀sín. Tó bá bá Ọlọ́run jà yóò pa nípakúpa. Tó bá náwó sọ́lọ́run tó lo fẹ́ rí fín. A fi ẹ́ ṣẹlẹ́yà from generation to generation. When God is speaking to you, the only thing for you to do is to break yourself down. Come before him. Break yourself, submit to him. Then, kò kí ń sọ̀rọ̀ kó máa fẹ́ kéèyàn máa gbóhùn lẹ́nu torí kò ń ṣẹgbẹ́ dádì mi. Kò dẹ̀ ń ṣẹgbẹ́ dádì tiẹ̀ náà. Ó ń gbọ́ Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Tí ó ní nínú àwọn olówó kò sẹ́ni tá lè fi wé. Nínú àwọn ọlọ́lá ayé, nínú àwọn ọba ayé, kò mọ̀ sẹ́ni tá lè fi wé. Èmi lọ́ba gíga kan, èmi lọ́ba gíga kan. Jésù Kristi lọ́ba wa o, gíga gíga lórúkọ rẹ̀ ń jẹ́. Jésù Kristi lọ́ba wa. Launch me sínú ìpinnu for your purpose. Launch me to your miracle. Launch me to your breakthrough. Launch me to my peace of mind. Launch me. Sínú ilé mi, ire mi, bíre mi. Bẹ́ẹ̀ni, you have to launch. God has to launch you. Bẹ́ẹ̀ni, kò ṣe bí téèyàn kan máa ń wọ̀ tó máa kàn wọ̀ bó ṣe wù ẹ́ o. He has to launch you to it. And he launched those people who submit to him. Tí o bá fi ara rẹ sílẹ̀ fún, kò lè launch ẹ síbi kankan. Sí ibi tó wù. You have to give him first. Only Oya make una see the kingdom of heaven, and his righteousness, because if una see can so every other thing in Najara, fìlà yìí ńkọ́ Najara, aṣọ yìí jákẹ́ẹ̀tì ńkọ́ Najara, eléyìí ńkọ́ Najara, gbogbo ẹ̀ ńkọ́ Najara, jara Najara, ọkọ ńkọ́ Najara. Ọmọ ńkọ́ Nàìjára, husband ńkọ́ Nàìjára, owó ńkọ́ Nàìjára, pàǹsì ńkọ́ Nàìjára, dọ́là ńkọ́ Nàìjára, euro ńkọ́ Nàìjára, náírà ńkọ́ Nàìjára, ilé ńkọ́ Nàìjára, gbogbo ẹni ló máa fi ṣe fún ọ. But first, you do what? You give yourself, you submit. Only come to Jesus, come now. Come now and every day. Don't say tomorrow. Tomorrow may be too late for you. Come to Jesus. Come now. Come now and every day. Don't say tomorrow. Tomorrow may be too late. Otoni, one day, a sinner man go die. He go for hellfire. Not a sinner man, a sinner woman, a sinner girl, a sinner anything. One day, a sinner man go die. He go for hellfire. He no go fit come back to repent again. One day, a sinner man go die. He go for hellfire. He no go fit come back to repent again. Ìwọ tó máa ń plan búburú fún àwọn ènìyàn. You go to hellfire. No repentance in hellfire. Ọ̀la lè pẹ́jù fún ọ. Ronú kò kùwàdà. Ọlọ́run ní ìpinnu fún ọ. Ó ní ìpinnu fún ọ. Rere ni. Ìfọ̀kànbalẹ̀. Owó. Ohun gbogbo tó bá wù kó lu máa bèrè. Ohun kan ló kọ́kọ́ ní kó ṣe. Yé nà nèmẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Ojú ò lè tì ẹni tó bá gbàgbọ́. Ó lẹ́ni tó bá gbà mí gbọ́, ojú ò lè tì. Ó gba Ọlọ́run gbọ́ kójú tì ọ rí. Bẹ́ẹ̀ ni. Ojú ò tì ọjọ́ kan rí kó má mọ́ o. Bẹ́ẹ̀ ni. Ojú ò lè tì ọ́, èèwọ̀ ni. That's you. I don't know what is funny to you, but thank God for your life. May God help you. Ariwo ayọ̀ náà la máa ń gbọ́ ní àga àwọn olódodo. It's better for you to smile and to do what? Than to do what? Ju pé kó máa kó gbé ìbànújẹ́ wọlé. So,
ariwo ayọ̀ là ń gbọ́ ní àga àwọn olódodo. That is it. Thank you very much for this morning. Ó ní àdúrà àkọ́kọ́ náà ni àdúrà tá máa gbà nísìn. Launch me to my miracle. Launch me. Ó kù dẹ̀dẹ̀ kí ọdún yìí parí o. Oṣù yìí ó ti ń lọ. Last Sunday rèé o. Kò ní jẹ́ àṣemọ fún èmi àti yín. Ṣùgbọ́n wàá gbàdúrà báyìí. Ìfẹ́ Ọlọ́run tó ní fún ọ dáradára ni. Launch me to that miracle. Yes, launch me to that miracle. The purpose you have for me, launch me to it. The good purpose, oh Lord, launch me to it. Let that purpose come to pass. Launch me to your purpose. Launch me to my miracle. Launch me to my peace. Launch me to my breakthrough. Launch me to my success. Launch me and launch my business. Launch my children to goodness. Launch me. It's time. We must check in. Are you getting me? I must check in to my miracle. I must do what? I must check in to my miracle. You won't let me fi ṣeré o. A sọ̀rọ̀ ń ṣe ẹnìkan rẹ́rìn kékékéké. Ó fẹ́ wò pé kí la fẹ́ ṣe. Sorry for yourself. Okay? Ẹ máa rẹ́rìn nínú, ẹ ò ní ké láṣẹ Èdùmàrè. A máa rẹ́rìn ni. Ariwo ayọ̀ la máa ń gbọ́ ní àga àwọn olódodo. Ariwo ayọ̀. Ariwo ayọ̀. Ariwo ayọ̀. Ariwo ayọ̀. Ariwo ayọ̀. Ariwo ayọ̀ la máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo. Ariwo ayọ̀. Ariwo ayọ̀. Mo gbàdúrà ní orúkọ Jésù. Ẹ gbàdúrà yẹn ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọlọ́run tó dá ayé àti ọ̀run o. Ọlọ́run tó dá gbogbo ènìyàn tí ẹnikẹ́ni kò dá. Olúwa, mo fẹ́ wọnú ògo mi. Oh Lord, launch me to my miracle. Olúwa, tì mí sínú ògo mi. Olúwa, gbé mi wọnú ìbùkún mi. Olúwa, gbé mi wọnú agbára rẹ. Olúwa, gbé mi wọnú ìṣerere tó ní fún mi. Bíbélì sọ fún mi pé ètò tí Ọlọ́run ní fún mi dáradára ni. Olúwa, mú mi wọnú dáradára tó ní fún mi. Olúwa, mú mi wọnú ayọ̀ tó ní fún mi. Olúwa, mú mi wọnú ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn tó ní fún mi. Èmi àtọmọ àtọkọ ni o. Olúwa, gbé wa wọbẹ̀ lórúkọ Jésù. Gbà fúnra rẹ. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi Násárẹ́tì. Ohun tí Ọlọ́run ní fún ọ ó wọbẹ̀. Àlọ́ ò ní kú sọ́nà bí èéfín. May Almighty God launch you to that miracle. The purpose you are created for shall come to pass in your life in the name of Jesus Christ. The purpose which God created me for shall come to pass in the name of Jesus Christ. If you are not launching your miracle, do you know that your miracle is, there's a space, there's a seat inside your miracle that is missing, that is empty. Ìjókòó mi, ààyè mi, kò ní ṣòfò. Bẹ́ẹ̀ ni, ìjókòó mi, ibi ààyè mi, níbi tí Ọlọ́run ní fún mi, sórí ilé tí Ọlọ́run ní fún ọ, níbi tí Ọlọ́run ní fún ọ, tí o kò bá lọ bẹ̀, tí o kò bá débẹ̀, the space is missing. And the place also, when the place is missing, something is missing in the place also is not complete. Oh, launch me to my miracle. Launch my children to their miracle. Ọ̀pọ̀lọpọ̀ tó kàwé tí ò ríṣẹ́, wọ́n launch wọn sí inú ire wọn ni. You have to be launching your miracle. Launch me to my miracle. Launch me to my success. Launch me to my goodness. Launch me to my favor. Lord, launch me to my goodness. I need your business, your marriage, your husband, your children, your calling, even your ministry has to be launched to the miracle, to the purpose of God. Oh Lord, launch my miracle, my ministry to your purpose. Launch my business to your purpose. Tí Ọlọ́run ò bá launch ministry ẹ sí purpose, irú èèyàn bẹ́ẹ̀ á gbàdúrà kò ní rí ṣe. Á gbàdúrà gbogbo ẹ̀bùn ẹ̀ ò ní dowó fún. Á ní oríṣiríṣi ẹ̀bùn wọn ò ní rí kankan. Tí Ọlọ́run ò bá launch òwò tó ń ṣe nì sínú purpose ẹ̀, irú ẹ̀dá bẹ́ẹ̀ máa tajà kò ní jèrè. Á máa bá wrong people pàdé, àwọn tó máa rà wọ́n. Àwọn tí ò ní sanwó pé kò ní bẹ́ẹ̀ tó máa sanwó lé tó máa ní gbà mo tún fún ẹ lówó sí. Mo like iṣẹ́ tó ṣe fún mi. Àwọn tí ó máa ra wọ́n
tọ́wọ́ máa ṣọ́ọ̀tì òun ló máa bá pàdé torí pé wọn launch business ẹ̀ sínú miracle sínú ìfẹ́ Ọlọ́run. Launch my miracle, my business today to your purpose, Lord. Launch my calling to your purpose, Lord. Àwọn tó rí ṣe nínú iṣẹ́ tí wọ́n ṣe, wọ́n launch wọn sínú ògo, sínú iṣẹ́ wọn ni. Ọlọ́run launch wọn sínú purpose ẹ̀ ni. When you sing and you make money from it, then ó show pé Ọlọ́run launch ẹ sínú ògo, sínú ó launch iṣẹ́ náà sínú ìfẹ́ rẹ̀. Tó bá ta mọ́tò tó ṣòwò jèrè, you know, you have to be launched. You have to let your children also. Kí ọmọ rẹ kó bá lè ṣe ìfẹ́ Ọlọ́run. God has to launch them into his will and to his purpose. At times in the purpose of God, it may looks hard and look as if rough. Because when it's hard, when it's too soft, you know, you cannot have a solid place. Well, when things is rough, you're about to do a lot of job on it. And then you know what? After that, you make it clear. Tó bá ti wá jáde dáadáa, wọ́n ṣiṣẹ́, ṣó ti yé. In tí Ọlọ́run fẹ́ launch ẹ sí, gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún èmi. I know God launched me. Some launch that God launched me. He launched me to greatness. But you know what? It pains me at times. At times I shout. At times, you know, you cry. At times, you know what? You don't feel comfortable. At times you feel betrayed. But you know what? It's launching. Something is coming. Only all things is working together. SEP Bíbélì kan la kà lónìí. Ó yẹ kí mẹ́jọ ni mo kọ sílẹ̀. But it's not come by the year dáadáa. Let me read it again. Ó ní àwa mọ̀ pé ohun gbogbo ni ó ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí Ọlọ́run fẹ́ tó fẹ́ Ọlọ́run àní fún àwọn tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Àwọn tí ó fẹ́ Ọlọ́run ìyẹn mi gbé tó bá ti fẹ́ èṣù náà wọ́n máa ti sọ lẹ́ẹ̀kan á launch wọn Ọlọ́run máa launch wọn sínú ìfẹ́ tó ń fún èṣù inú náà àjò ikú ìyà á máa jalè irú ẹ̀dá bẹ́ẹ̀ á máa pààyàn irú ẹ̀dá bẹ́ẹ̀ á máa purọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ á máa ṣèké irú ẹ̀dá bẹ́ẹ̀ á máa lo fake life irú ẹ̀dá bẹ́ẹ̀ á máa ṣe yamayama ṣó ti yé because into launch ẹ̀ sínú ìfẹ́ tí ó gbà ni ṣùgbọ́n wọ́n ní all things is working together for good for those who love the Lord. So fẹ́ràn Ọlọ́run lónìí kó o bá lè wọnú ògo rẹ ohun tí o kọ́kọ́rọ́ láti wọnú ògo rẹ kọ́kọ́rọ́ láti ṣe rere kọ́kọ́rọ́ láti rí ìfẹ́ kọ́kọ́rọ́ tó òfin ní máa gbégbé ayé fẹ́ẹ̀kì mọ́ kọ́kọ́rọ́ tó òfin ní máa purọ́ fúnra rẹ ẹlòmíì purọ́ títí ó tún purọ́ fún rẹ̀. Some people can lie and they still lie for themselves. Ẹlòmíì á purọ́ títí á tún máa purọ́ fúnra ẹ̀ á jókòó á máa dẹ́rùbà á tún máa dẹ́rùbà rẹ̀. May God save all of us in Jesus' name. For those who love the Lord, launch my ministry, launch my business, launch my children, launch my finance, launch my health, launch my home, everything about my life. Oh Lord, launch it to your miracle, to your will. Sínú ìpinnu rẹ, sọ gbogbo nǹkan ní mi, sínú ìpinnu rẹ tó ní fún mi. Sọ gbogbo ayọ̀ mi, sínú ìpinnu rẹ tó ní fún mi, àwọn ọmọ mi àtọkọ mi, àti iṣẹ́ tọkọ mi ń ṣe, àti òwò mi, àti ìpè tí Ọlọ́run pè mí. Lord, launch all of us, launch my people into your will. Sínú ìpinnu rere tí o ní fún wa. So shall it be. In Jesus' name. Happy Sunday. Sunday tọ̀sẹ̀ yìí o. Àbí tó parí oṣù yìí kò ní jẹ́ ìtẹ́ máa rí mọ́ àtèmi àti yín. Sunday tí ó parí oṣù yìí eléni òun náà ni Sunday ọ̀sẹ̀ yìí oṣù yìí parí oṣù máa parí very soon. Bẹ́ẹ̀ ni Sunday tó ti parí nínú oṣù yìí rèé mo gbàdúrà fún ara tèmi àti ẹ̀yin tẹ́ gbọ́ mi lónìí ẹ̀yin àtọmọ tí Ọlọ́run fún mi àti ọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi tí kò sí lórí ètò yìí mo gbàdúrà ní orúkọ Jésù Sunday yóò ní jẹ́ ètà máa rí mọ́ kò ní jẹ́ àrímọ́ fún èmi àti yín lórúkọ Jésù Sunday yóò ní jẹ́ àrígbẹ̀yìn fún wa Sunday yóò kò ní jẹ́ àrígbẹ̀yìn fún èmi àtọmọ àtọkọ àti gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá Sunday yóò ní jẹ́ àrímọ́ fún wa. So shall it be. It is well with our spiritual body.
ẹ ṣé tí ẹ wá. God bless you all. Ojú òní tì wá o. Mo wá gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Gbogbo ọ̀rọ̀ tá ti gbọ́ lónìí, a fẹ́ jẹ́ olùṣe ni o. A kò fẹ́ jẹ́ olùgbọ́ nìkan. Ọlọ́run jọ̀ọ́ ṣe wá ní olùṣe. Ọlọ́run ràn wá lọ́wọ́ láti wọnú ìpinnu rẹ, láti máa wá ìjọba rẹ, láti máa ṣe ìfẹ́ rẹ, kẹ́ bá lè launch wa sínú miracle tẹ́ ní fún wa. A ti gbọ́ o, ràn wá lọ́wọ́, ẹ bá wa ṣe. Agbára àdúrà tí ẹ̀yin ò kì í fi ń kùnà ní ayé àti ní ìjọba ọ̀run, Ọlọ́run fi sínú wa. Gbé agbára wọ̀ mí o, ikọ̀ rẹ lèmi ń ṣe. Ó ti lò mí lónìí fọ̀rọ̀ rẹ. Má jẹ́ kẹ́lẹ́ jẹ́ àlòmọ́, má jò jẹ́ àsọmọ́, má ṣe léyìí kó fi pa mí sí. Ọlọ́run máa lò mí lọ. Ohun tó ní ọlá ni kó ṣe mí. Ọgbọ́n ìmọ̀ àti òye Olúwa fi fún mi. Ìpinnu lẹ́ni ká sọ lónìí. Gbogbo ìpinnu rẹ tẹ́ ní fún mi, Ọlọ́run mú wá sí ìmúṣẹ. Ètò ẹni fún àwọn ọmọ àti olólùfẹ́ mi àti ọkọ àti ìyá mi, Ọlọ́run mú gbogbo wá sí ìmúṣẹ. Gbogbo àwọn tó bá mi rajà, ìpinnu rẹ tẹ́ ní fún gbogbo wa àti gbogbo àwọn èèyàn tó wá sábẹ́ platform láti gbàdúrà, ìpinnu rẹ tẹ́ ní fún wa, Ọlọ́run mú wá sí ìmúṣẹ. A ò ní wáyé lásán, àdúrà ò ní ṣe tiwa tì, ojú ò ní tiwa o, ara ò ní wá láti òní lọ. Ẹni bá lóun máa bá wa jà, ọ̀run bá wọn jà. Ẹni bá lóun máa jà wá lólè, olè ara àti tẹ̀mí, ó máa jà wọn ìdábẹ́. Gbọ́ ìwọ ìṣẹ̀dá tèmi, tọkọ mi, tàwọn ọmọ mi, tẹ̀yìn àwọn olólùfẹ́ mi, olè ara àti tẹ̀mí kò ní jà wá. A ò ní pàdánù òrèrè. So shall it be in Jesus' name. You know what? Everybody looking at us. Kò sẹ́ni tó tiẹ̀ tẹ love tó tẹ like, but no problem. God bless you for not doing that as well. Kò sí problem ṣó ti yé. So wọ́n ní ká gbàdúrà kan. Gbogbo ẹni tó gbé ìyanu ti ẹ̀ dání, ẹni tó gbé ìyanu ti ẹ̀ rù, tó wá ń wò mí tó ń retí ìṣubú mi ọjọ́ tí máa ṣubú. Ó yá, mo ní kó ṣubú. Gbogbo tó gbèrú tí ṣe ìyanu ti ẹ̀, ó yá kó dànù. Yeke poso àbí mo ti gbà àbí ó bí yínú. Ẹni tó ń retí pé kí n ṣubú, ẹni tó ń retí pé kí ìyanu mi dànù, tó sì gbé ìyanu ti ẹ̀ dání, ẹni tó rù ìyanu ti ẹ̀ sórí, tó wá retí kí ìyanu tèmi dànù, tó retí pé kó ṣubú, kó kí n ṣubú. Olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ kó ṣubú. Ìyanu tó gbẹ̀rù ó rajọ́ dànù mọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, gbà fúnra ara rẹ̀. Torí pé àwọn ènìyàn kan ìkà ni wọ́n. Tó bá ti rí ire tí wọn ò ní fẹ́ kí tiẹ̀ tẹ̀ lọ́wọ́, tó bá dé rí. Èyí tí wọ́n máa fẹ́ kó dànù mọ́ ẹ lọ́wọ́. Gbogbo ẹni tó ń wò mí, gbogbo ẹnikẹ́ni tó bá wà níbikíbi, ọ̀rẹ́ ni ọ̀tá ni, tó gbé oore tí ẹ̀ dání, tó wá ń retí ọjọ́ ìṣubú mi, tó ń retí kí n ṣubú, kí oore mi dànù. Mo gbàdúrà fún ìwọ ẹ̀dá bẹ́ẹ̀. Ó yá, mo ní kó ṣubú. Oore tó gbẹ̀rù àbí tó gbé dání, ó yá kó dànù lọ́wọ́ ẹ̀. Gbà fúnra ẹ. Wọ́n ní kó gbà fúnra ẹ. Mo ti fẹ́ ṣe oore ọ̀fẹ́ tẹ́lẹ̀ mọ́, wọ́n ní ká gbàdúrà yẹn ká tó máa lọ. Wọ́n ní àwọn kan ń wá àwọn kan pé kán ṣubú. Bẹ́ẹ̀ ni èmi sì máa gbà fún ara mi. At time when God is telling somebody, when he's sending message to some people, also it may be me, it may be you. But tó bá pe àdúrà yẹn, tó bá ní kí n gbà á, mi ò kì í dákẹ́ kí n sọ pé kẹ́ẹ̀kan gbà á. Mi ò jọra mi lójú torí vessel ni mí. Èmi kọ́ ni mo lọ̀rọ̀ tí mo sọ. They are using me, Ọlọ́run ń lo èmi náà ni. Kò sì ní lò mí kó gbàgbé mi. Kò ní lò mí kó pa mí tì. Tó bá ń bá yín sọ̀rọ̀ tó lò ní fún yín. Bẹ́ẹ̀ ni òun náà máa lo rẹ̀ fún mi. Èmi náà ò ní dóhun èlò àlòpàtì. Gbàdúrà pé gbogbo ẹni bá ru ìyanu ti ẹ̀dá tó gbé dání àbí tó rù sórí, tó wá retí kẹ́mi kó ṣubú kí ìyanu mi dànù, àbí tó fẹ́ kóre mi dànù. Olúwa, gbogbo ohun tó bá gbé dání ẹ̀dá bẹ́ẹ̀ bá gbé dání, Olúwa jọ̀ọ́ ṣubú kó dànù. Ilé ẹ̀dá bẹ́ẹ̀, Olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ kó ṣubú kó dore nà. Olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ kó ṣubú kó dore nà. Gbogbo ẹni tó fẹ́ kóre mi dànù àbí tí mo sọ ò dání, ẹ̀mí mímọ́ mà ló ní ká gbà á. Wọ́n láwọn kan wà níbi tó yẹ pé wọ́n máa ń wò, wọ́n bá ti jẹun tán, ẹlòmíì tó bá ti bí máa ní ilé kò gbúdọ̀ bímọ. Ilé tó bá ti ní ilé kò gbúdọ̀ lọ́kọ. Ilé olọ́kọ òun lọ́kọ tiẹ̀. Gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó gbé oore ti ẹ̀ dání àbọ̀gbèrú, tó wá retí kí n ṣubú kí n kóre mi dànù, tó retí ọjọ́ ìṣubú mi. Mo gbàdúrà, àbẹ́ tó retí ọjọ́ ìṣubú àwọn ọmọ mi, àbí tó retí ọjọ́ ìṣubú ọkọ mi, àbí tó retí ọjọ́ ìṣubú ilé mi, àbí tó retí ọjọ́ ìṣubú àwọn olólùfẹ́ mi. Mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ó yá ṣubú, gbogbo rẹ̀ tó bá gbèrú, ó yá dànù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jesus name. Ọ̀run ti gbọ́, ó ti gbà.
agbára wa ó wá gbàdúrà kan fún ọmọ rẹ àti ìwọ tó bá lọ́kọ àbí tó bá ní ìyàwó ó yá gbogbo nǹkan níbi tí mo kó wọnú ọdún yìí tó sì bá mi rìn débi tí mo dé yìí kò gbúdọ̀ bọ́ lẹ́yìn mi kò gbúdọ̀ parẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn kan wà wọ́n ní wọ́n tún wà àwọn kan wọ́n jọjọ rìn dé sáà àti àkókò yìí ṣùgbọ́n àwọn kan tó ṣẹlẹ̀ wọ́n láwọn kan máa bọ́ lẹ́yìn wọn yé mo gbàdúrà fún ara mi gbà báyìí pé èmi àtàwọn ènìyàn mi àwọn olólùfẹ́ mi tá a jọjọ rìn dé sáà àti àkókò yìí tá a jọ rìn dé lẹ́bù tá a dé yìí kò sí kan tó máa jábọ́ kò sí kan tó máa sọnù lórúkọ Jésù mi ò ní sọ tó dànù nínú ọdún yìí gbogbo rẹ tí mo kọ́ wọnú ọdún yìí tó bá mi rìn dénú oṣù yìí tó bá mi rìn wọnú Sunday first Sunday of the last Sunday of this month of September Olúwa jọ̀ọ́ má jẹ́ kí gbogbo rẹ náà ìkan nínú rẹ̀ má jò jábọ́ má jò fọ́ má jò sọnù má jò kú bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì in Jesus name mo yẹ ẹ̀ mọ̀ ìwọ àtọmọlẹ́jọ wọnú ọdún yìí ìwọ àtọkọ àti aya ìwọ àtọrẹ kan mọ́tò bẹ́ẹ̀ ni gbá o bóyá tá bá gba àwọn àdúrà kan báyìí nígbà kan á gbàdúrà náà o ṣùgbọ́n àwọn kan wà tẹ́ pé tó bá gbà ó máa jẹ́ protection ni wọ́n ní prevention ló máa jẹ́ that's prevention is better than sacrifice it's better than prevention is better than healing it's better than bẹ́ẹ̀ ni prevention ó better than ká máa ṣe wá kó wá prevent àwọn kankan ṣó ti yé ó better ju pé kó ṣẹlẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí wá solution sí o ń gbọ́ when you see solution to the problem tó bá ṣẹlẹ̀ kò ń ṣe exactly nǹkan tó ó ti ní àpamọ́ wà ńbẹ̀ are you getting what I'm saying àpamọ́ wà ńbẹ̀ that's clause going to be there bẹ́ẹ̀ ni èmi àti àwọn tájọjọ rìn wọ́ olóore mi àtàwọn aláàánú mi àti ọkọ àtọmọ àti ẹbí àtàwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ gbogbo àwọn ọmọ mi ọkọ mi àwọn olólùfẹ́ mi gbogbo wa pátátá jọ rìn wọnú ọdún yìí tá a ti dé sáà àti àkókò yìí tá a ti dé lẹ́bù tí a dé yìí last Sunday of September mo gbàdúrà èmi àti yín a ò ní dọ̀kú lórúkọ Jésù èyíkéyìí nínú nǹkan ìní wa kò ní bọ́ sọnù kò ní bọ́ fọ́ kò ní jábọ́ fọ́ ojú ò ní tì wá ara ò ní ní wá a ò ní ṣe àìsàn kò sí oore mi kan tí ó máa sọnù ó yá sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ ká tó máa lọ oore mi kan ò ní sọnù mi ò ní sọ̀rọ̀ ẹnu mọ́ kò sí oore mi kan tó máa sọnù testimony mi ò ní disappear oore mi ò ní sọnù oore mi ò ní forí ṣọpọ́n in Jesus name amen oore tiẹ̀ tó ń wò mí arákùnrin àtàrábìnrin yẹn oore àwọn ọmọ mi oore ọkọ mi oore ilé mi oore àwọn ọmọ mi oore ẹ̀yin olólùfẹ́ mi oore platform kò ní bọ́ sọnù oore mi ò ní bọ́ sọnù oore òwò mi oore iṣẹ́ mi ire ìpè mi kò ní bọ́ sọnù ire yín kò ní bọ́ sọnù bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì gbogbo yín tẹ́ ṣàmì lórúkọ Jésù mo gbàdúrà fún ọ wọ́n ní ẹnìkan wà níbí ó sunkún bí mo ṣe ń sọ̀rọ̀ mo gbàdúrà fún ọ lórúkọ Jésù ohun tó pa ọ́ lẹ́kùn rẹ̀ lọ láti òní lọ mo gbàdúrà mo bẹ̀ Ọlọ́run o Ọlọ́run ìpè mi Ọlọ́run tó dá ayé àti ọ̀run Ọlọ́run tó dá gbogbo ènìyàn tí ẹnikẹ́ni kò dá Ọlọ́run tó ń ṣe ohun tí ẹnì kọ́kọ́ kò lè ṣe Ọlọ́run tí ò sí àṣetì lọ́wọ́ rẹ̀ mo fi bẹ̀bẹ̀ ní mo bẹ̀ yín ní o ohun tó pa ọkùnrin yìí àbí obìnrin yìí lẹ́kún lórúkọ Jésù Ọlọ́run bá mi fi pálẹ̀ rìn padà Ọlọ́run fún un ní solution ẹni máa pa ọ́ bẹ́ẹ̀ ní sùn ó rẹ́rìn ayọ̀ ó ní testimony ayé rẹ̀ ò ní bàjẹ́ orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ó ní kúkú òjijì àìsàn yẹn tó dẹ́rù bà ọ́ iná jó orísun àìsàn náà ó kú ìwọ wà láàyè so ṣàlébè nítorí pé mo gbàdúrà fún ọ pé o ṣàìsàn lónìí àìsàn ò ní jẹ́ tèmi o ìpọ́njú ò ní jẹ́ tèmi wá gbàdúrà tó o bá ń lálàárí aṣọ pupa lójú àlá tó o bá ń lálàárí ẹ̀jẹ̀ ohun tí kò dára ni wàá sọ fún Ọlọ́run bí mo ṣe wọ̀ yìí aṣọ ló bí mo ṣe wọṣọ yìí òun ló dá o ojú ò gbọ́dọ̀ kan mi ara ò gbọ́dọ̀ ní mí ìyà ò gbọ́dọ̀ jẹ mí orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ gbàdúrà fúnra rẹ ojú ò gbọ́dọ̀ pọ́n mi ara ò gbọ́dọ̀ ní mí orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni gbàdúrà fúnra rẹ pé ìpọ́njú ò jẹ́ tèmi o mo kọ ìpọ́njú o ìyà ò kìí ṣe tèmi àbùkù wo kọ̀ ẹ́ sílẹ̀
I divorce you by fire. Ìpọ́njú ìwọ́dà. I divorce you by fire. I divorce you by fire. I divorce you by fire. You lack, you sickness, you frustration. I divorce you by fire. 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 In Jesus' name, amen. In Jesus' name we pray. Amen. Ohun tí mò ń ṣe ta ló ń pè ní èèwọ̀. Ta ló ń pè mí ní èèwọ̀? Mi ò ní jẹ́ èèwọ̀ ohun rere. Mo máa jẹ́ èèwọ̀ fún ẹ̀mí òkùnkùn. Èmi ò ní jẹ́ èèwọ̀ fún ohun rere. Ohun rere ò gbọ́dọ̀ pè ní èèwọ̀. Mi ò ní jẹ́ èèwọ̀ fún ohun rere. Ṣùgbọ́n mo jẹ́ èèwọ̀ fún òkùnkùn. Mo jẹ́ èèwọ̀ fún òṣì. Mo jẹ́ èèwọ̀ fún ìpọ́njú. Mo jẹ́ èèwọ̀ fún ìyà. Mo jẹ́ èèwọ̀ fún àìsàn. Mo jẹ́ èèwọ̀ fún ikú òjijì. Mo jẹ́ èèwọ̀ fún àfàtó. Mo jẹ́ èèwọ̀ fún àìlọ́kọ. Mo jẹ́ èèwọ̀ fún frustration. Mo jẹ́ èèwọ̀ fún àìsàn. Mo jẹ́ èèwọ̀. Ta ló ń pè ní èèwọ̀? Èèwọ̀ ni mí fún òkùnkùn. Èèwọ̀ ni mí fún òṣì. Èèwọ̀ ni mí fún gbogbo ẹ̀mí àìmọ́. Èèwọ̀ ni mo jẹ́ fún ìpọ́njú. Èèwọ̀. Ṣùgbọ́n fún ìṣerere mo bá dọ̀rẹ́. Látòní lọ, èmi àti ọlá àti jẹ́ ọ̀rẹ́. Èmi àti ọlá àti jẹ́ ọ̀rẹ́. Èmi àti adé àti jẹ́ ọ̀rẹ́. Èmi àti iyì àti jẹ́ ọ̀rẹ́. Èmi àti ìṣerere àti jẹ́ ọ̀rẹ́. Èmi àti ìfọ̀kànbalẹ̀ àti jẹ́ ọ̀rẹ́. Èmi àti àlàáfíà àti jẹ́ ọ̀rẹ́. Èmi àti ìrọ̀rùn àti jẹ́ ọ̀rẹ́ àti àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ ìwọ ńkọ́? Wàá sọ tẹ́lẹ̀ sí ayé ara rẹ̀. Orí mi, adé mi ò ní ṣí lórí mi. Everybody has something that protects them. Ààbò mi ò ní ṣí kúrò. Pray. Ààbò mi ò ní ṣí kúrò. Adé orí mi ò ní ṣí sọnù. Ààbò mi ò ní ṣí kúrò. Bẹ́ẹ̀ ni, when the security, the protection, and it's no longer the life is in danger. Life mi kò sí in danger. Adé mi ò ní ṣí. Ìtì ààbò tí Ọlọ́run fi bò mí kò ní ṣí lórí mi. Lórúkọ Jésù, ààbò mi dájú. Ààbò tí Ọlọ́run fi bò ọkọ àtàwọn ọmọ mi àtẹ̀yìn olólùfẹ́ mi kò ní ṣí kúrò. Ààbò Ọlọ́run kò ní ṣí kò lórí wa. Lórúkọ Jésù, ààbò Ọlọ́run dájú. À ń tẹ̀síwájú. Ààbò Ọlọ́run dájú. Sọ báyìí sí ara rẹ ká tó ṣe orí ọ̀fẹ́. Ọfà kọ́fà. Ọfà búburú. Ọfà is a bad thing. Kò ní wọlé sára mi. Agbára tí ò kí ń gba ọfà mọ́ra. Agbára tó jẹ́ èèwọ̀ fún ọfà. Ọfà òkùnkùn, ọfà ayé, ọfà àìsàn. Ọfà òṣì, ọfà ìpọ́njú, ọfà kọ́fà, ọfà ibi. Physical one, spiritual one. A lè pe ọfà ní ìbọn. Ara mi ò ní gbọ́fà. Ara mi ò ní gbọ́fà. Ara ọmọ mi ò ní fara gbọ́fà. Ọmọ mi ò ní fara gbọ́fà. Àwọn ọkọ mi ò ní fara gbọ́fà. Ilé mi ò ní fara gbọ́fà. Owó mi ò ní fara gbọ́fà. Àwọn olólùfẹ́ mi ò ní fara gbọ́fà. Ìgbé mi ò ní fara gbọ́fà. Ọmọ mi Sẹ́rà ò ní fara gbọ́fà. Ọmọ mi ọkùnrin ò ní fara gbọ́fà. Dọ́ìṣà mi ò ní fara gbọ́fà. Ọkọ mi ò ní fara gbọ́fà. Gbogbo tí a ní láyé tí ń ṣe rere kò ní fara gbọ́fà. Gbogbo ẹni bá mi dòwò pọ̀. Gbogbo ẹni bá mi rajà. Gbogbo ẹni náwó rẹ̀ sí mi. Ẹ ò ní fara gbọ́fà. So shall it be. In Jesus' name. Ibi tí wọ́n ti fẹ́ràn mi. Olúwa sọ mí dọba lórí wọn. Sọ mí dọba níbẹ̀. I want to rule. Àbí
bí wo ò fẹ́ jọba mo ní adé mi ò gbúdọ̀ ṣí ṣé tó bá dádé ò dẹ̀ ní fi ṣe nǹkan ni ṣé ò ní fi pàṣẹ wọ́n máa ń fadé pàṣẹ ni bá ṣe gbọ́ pé wọ́n ní adé ààrẹ wọ́n dé nífẹ̀ẹ́ lónìí wọ́n pè mí láti inú palace báyìí I was seen kábíyèsí you know 2-3 days ago wọ́n ní wọ́n dé ṣé o mọ̀ pé tí wọ́n bá dádé yẹn o mọ̀ pé wọ́n fi ń pàṣẹ ni ẹni bá lóun ò fẹ́ rí mi talent tó sọ pé òun ò fẹ́ rí ọ̀nà níbi tó ti ní wọn ò fẹ́ ràn mí Olúwa sọ mí dọba lórí wọn sọ mí dọ lórí wọn sọ mí dọ lórí wọn níbẹ̀ mo fẹ́ jọba mo fẹ́ pàṣẹ mo ti dádé mo sì máa pàṣẹ àṣẹ ni adé jẹ́ mo ti dádé mo sì máa pàṣẹ mo máa lo àṣẹ mi mo máa jọba lórí gbogbo ibi tí wọ́n ti ní wọn fẹ́ mi ibi tí wọ́n ti ní wọn fẹ́ ràn mí mo jọba lórí yín bẹ́ẹ̀ ni tó bá ti jọba gan wá jọba lórí òkùnkùn wọn ò ní lè lágbára lórí ẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ibi tó ti ní wọn fẹ́ ràn mí sọ bẹ́ẹ̀ sí ààrẹ mo jọba lórí gbogbo yín tẹ́lẹ̀ fẹ́ ràn mí Ọlọ́run sọ mí dọba lórí gbogbo àwọn tí wọ́n ní wọn fẹ́ ràn mí sọ mí dọba financially materially moral spiritually lórí gbogbo àwọn tí ò fẹ́ ràn mí sọ mí di ọ̀gá wọn mo gbọ̀gá lọ́wọ́ yín sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ ibi tó ti ní wọn fẹ́ ràn mí mo gbọ̀gá lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni mo jọba lórí yín ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí mi ò wọ́n mo wíre àbí mi wíre gbogbo ẹni wò mí tọ́lọ́wọ́ ò fẹ́ kí n pàṣẹ gbogbo ẹni tí ó ní tá a bá pàṣẹ òun máa disobey mi ó yá mo gbàdúrà fún ọ ẹnu rẹ kọ̀rọ̀ yàká àpòsó tẹ yẹba gbogbo ẹni tó bá ní tá a bá pàṣẹ àní gbọ́ gbogbo ẹni tí ó ní Ọlọ́run bá ti sọ ọ̀rọ̀ àṣẹ jáde láti ẹnu mi àní gbà just to yẹ̀yẹ́ ara yín mo gbàdúrà fún yín ó yá Ọlọ́run gbọ́rọ̀ lẹ́nu yín ó yá ẹdẹni yẹ̀yẹ́ èmi máa pàṣẹ àṣẹ mi máa rọlẹ̀ ó yá sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ àmọ́ mi máa pàṣẹ àṣẹ sì máa rọlẹ̀ látẹnu wọn ẹnu mi ràn àṣẹ ẹnu mi ràn ọ̀rọ̀ mo pàṣẹ bẹ́ẹ̀ ni only those who don't want me to rule over them only bring them before me and slay them ìyẹn mi pé wàá fi ọ̀rọ̀ ṣé kí ni wàá fi ọ̀rọ̀ jáde you use your word to slay them yes wàá di slay queen rí queen ni o yóò ṣe sábà queen o. ẹnu mi rànlẹ̀ ẹnu mi dàṣẹ mo gbé àṣẹ mi mo sọ jáde gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àṣẹ ọ̀run ó yá ó máa jáde látẹnu mi mo pàṣẹ rànlẹ̀ àṣẹ ọ̀rọ̀ ẹnu mi di àṣẹ ó bẹ̀rẹ̀ sí rànlẹ̀ ibi tá bá ní wọn ò fẹ́ràn mi ó yá mo gbàdúrà lórúkọ Jésù ọ̀run gbọ́rọ̀ lẹ́nu yín alátẹ̀lé lọ èmi pàṣẹ ẹnu mi gbọ́rọ̀ ẹnu mi rànrọ̀ bẹ́ẹ̀ ni yóò rí in Jesus' name I pray amen. wá gbàdúrà ilé ìkó tó máa lọ Olúwa aṣọ àpọ́nlé tí mi ò tí ì wọ̀ rí lónìí gangan wọ́n fún mi kí bẹ̀rẹ̀ sí lọ nínú àpọ́nlé aṣọ àpọ́nlé tẹ̀mí ò tí ì wọ̀ rí mi ò mọ tiẹ̀ o wọ́n lè ti wọ tiẹ̀ tán tó bá yẹ̀yẹ́ o gbúdọ̀ wọṣọ àpọ́nlé lójú àwọn tó gàn ọ́ ńgbà kan wọ́n ti pè mí ní kílà àti ìgbọ́rí wọ́n wò wọ́n kò láṣọ alákìíṣà alápàṣẹ àmọ́ dúpẹ́ fún Ọlọ́run láwọn àwọn aṣọ tí Ọlọ́run sì fún mi tó sì wà àwọn èèyàn ń pín wọ́n pín kò gùn mi àwọn tí mo kàn lò kù tí mi àti ètò tí lò ṣó ti yé àwọn èèyàn torí pé àwọn èèyàn lè ní ojú inú orúkọ búburú tó pè ọ́ opposite ẹ̀ word and opposite ni o ó gbọ́dọ̀ wá aṣọ yìí tí mi ò wọ̀ rí láyé mi Olúwa wọ̀ fún mi jẹ́ wọ́n ní ẹ̀ṣẹ̀ sínú wardrobe aṣọ yìí aṣọ yìí tí mi ò wọ̀ rí tí wọn ò wọ̀ rí lé bàbá àti ìyá mi Olúwa wọ̀ fún mi Bọ́lá Fọláṣadé lórúkọ mi jẹ́ Auto success ìwọ ńkọ́ sọ bẹ́ẹ̀ fúnra rẹ Olúwa wọkọ̀ mi láṣọ yìí tí kò wọ̀ rí èyí tí ó ti wọ̀ tẹ́lẹ̀ wọ̀ fún jù bẹ́ẹ̀ lọ aṣọ yìí Olúwa wọ̀ fún àwọn ọmọ mi aṣọ yìí Olúwa wọ̀ fún ìyá mi
wọ̀ wá láṣọ yìí wá aṣọ yìí fáwọn olólùfẹ́ mi tẹ́ tí wọ̀ rí Olúwa fún mi ní excess of aṣọ yìí excess of aṣọ yìí excess of aṣọ ìbùkún excess of aṣọ ìgbéga excess of aṣọ agbára Elisha wọ̀ tiẹ̀ ó tún béèrè fún Elijah aṣọ agbára Olúwa sọ mí di alágbára Olúwa mi ò fẹ́ ní agbára ṣe me pa wọn kan wà tó pé wọ́n ní agbára wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n ní agbára Ọlọ́run ló fún wọn Olúwa mo fẹ́ lọ́dọ̀ agbára sínú mi but ìwọ tó bá béèrè agbára be careful o gbọ́dọ̀ jẹ́ ni tó mọ Ọlọ́run tó bá lọ nlo anyhow if not wá kàn bá yí ara ẹ̀ jẹ́ ni agbára máa ń pààyàn bẹ́ẹ̀ ni ìwọ agbára yẹn á fi pààyàn á tún fi parẹ́ agbára dẹ̀ tún máa ń láyàn tó bá lò ní ọ̀nà Ọlọ́run so yẹ tó mọ ìwọ tó bá fẹ́ gbà mọ́ nǹkan tó máa béèrè fún o ti gbọ́ tó lọ́dọ̀ bá gbàgbára fáwọn ẹlòmíì a kàn bẹ̀ sí í ṣì dà yẹn lónìí ìdà a kàn bẹ̀ sí í ṣì lónìí bó ṣe ń bẹ́ wọn lórí ló ń bẹ́ wọn ń ta ló ṣàmọ́ máa ṣe òun gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ má gbà òye gbogbo èèyàn ló lágbára láti gbẹ ilé yìí o Olúwa lọ́dọ̀ agbára sínú mi agbára tí wo tó bá ní agbára tán tó bá ń bọ̀ àwọn ọ̀tá bìlà kó tó débẹ̀ wọn túká ó ní ẹ̀túká o ẹ̀yẹ gbé ìmọ̀ wa kì í ṣọ̀fọ̀ mú pa o orin náà ni ó ní bẹ́yìn bàbá lẹ̀ àtúká o kó tó débẹ̀ agbára ni wàá sọ̀rọ̀ ọ̀run á máa ṣe èké wàá sọ̀rọ̀ òkùnkùn á pòórá èṣù á sáwọ gbó agbára ló ń jẹ́ bẹ́ẹ̀ Olúwa lọ́dọ̀ agbára ẹ̀mí mímọ́ sínú mi agbára ẹ̀rù jẹjẹjẹjẹjẹ Olúwa lọ́dọ̀ ẹ̀ sínú mi lọ́dọ̀ agbára sínú mi sínú ayé àwọn ọmọ mi àtọkọ mi lọ́dọ̀ agbára sínú ilé mi agbára ẹ̀mí mímọ́ tó bá gbàgbára àwọn èèyàn gan ọba gan á fìyì fún ẹ ọba gan á pọ́n ẹ lé ọba ìwọ ti rí ọba tó máa ní káwọn èèyàn gbàdúrà fún wọn agbára ni àwọn ọba nínú Bíbélì wọ́n béèrè lọ́wọ́ Èlíjà pé pray for us ọmọ Ọlọ́run ò ní lọ sọ́dọ̀ ọba ayé tó bá ń sin òrìṣà láti lọ gbàdúrà bọ̀tọ̀ ọba yẹn máa sọ fún Ọlọ́run ní ẹ gbàdúrà fún wa bẹ́ẹ̀ ni Olúwa lọ́dún sínú ayé mi agbára àdúrà agbára àṣẹ agbára tẹ́mi fẹ́ra mi máa mọ̀ wípé yes I carry the power of God. I got the power of God in me. I got the power of God in me. I got the spirit of the Son of God. I got the power of God in me. Agbára mi mímọ́. Olúwa lọ́dọ̀ ẹ̀ sínú mi. Kò ṣe rí fi kò ṣe fi wọlé. Kò ṣe bájà kò ṣe kọlù. Agbára tí ò ṣe fi ohun búburú lọ. Agbára mi mímọ́. Agbára kò ṣe rí fi. Agbára kò ṣe fi wọlé. Agbára kò ṣe bájà. Agbára ẹni tó bá mi jà máa kàbùkù. Kì í ṣe mi ni máa kàn lábùkù. In tó wà nínú mi Ọlọ́run tí mo ń tó gbé mi rìn tó bẹ nínú ló máa kàn lábùkù. Agbára ẹ̀mí mímọ́. Agbára tó ń kàn ta ní àbùkù. Ọmọ mi Adébùkọ́lá mi mọ̀ mi. A ní mọ́ mi I don't want to get you cross. Money why? A ní when somebody get you cross mi ò ṣe gbéraga o. A ní something happened to that person. A ní so I don't want that. And it's true. Hey! Olúwa má jẹ́ bínú sọ́mọ mi because àwọn kan wọ́n fẹ́ gbọ́ wọ́n lè lọ máa ṣe lóògùn pé kó máa bínú sí irọ́ lẹ pa I cannot love my daughter less ọmọ Ọlọ́run ni because ìdà tí a gbé fún mi mi ò lè fi bẹ́ ọmọ mi mi lè fi bẹ́ ọkọ mi mi lè fi bẹ́ àwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi ọmọ Ọlọ́run èèwọ̀ ló jẹ́ ṣùgbọ́n Sátánì ni wọ́n fún ẹni tó bá gba Sátánì fún tó bá sọ pé òun fẹ́ ṣàyà bí ẹ̀yìn pé èṣù ń gbénú òun màá sọ pé wọ́n ní ká resist the devil and we flee máa lo ọ̀rọ̀ Ọlọ́run máa rán jáde bí bullet máa rán jáde bí idà máa rán jáde bí àrá àti iná máa wá sọ máa ní kí Ṣàngó pa Ṣàngó máa ní kí àrá kó pa jìwìjìwì tí wọ́n mọ́ agbára Ọlọ́run ni lọ́dọ̀ agbára sínú mi kò ṣe rí fín ẹni bá rí mi fín ó yá máa ṣẹ̀sín ẹni bá wọ́ mi lẹ́ ó yá máa ṣẹlẹ́yà ẹni bá lóun máa bá mi jà ó yá kúkú òjijì ẹni bá lóun máa bá mi ṣe competition á ṣe kó yá níta gbangba
ẹ ti wọ kéèyàn wọṣọ rí kó ya níta gbangba aṣọ tuntun ẹni bá lóun máa bá mi ṣe competition yàtọ̀ sí àwọn kan wáyé tí iṣẹ́ rí tó bá mi wọṣọ mi ò ní kó má bá mi wọṣọ o ṣó ti yé but àwọn kan wà wọ́n sọ pé gbogbo nǹkan tó bá ṣe a máa make sure pa bá tiẹ̀ jẹ́ gbogbo a máa press ẹ̀ báyìí a máa ṣe kan láti bá tiẹ̀ jẹ́ ni you don't do that for me or else wàá wọṣọ tuntun á dẹ̀ yà ní ìta gbangba lójú gbogbo aráyé èmi kọ́ ni máa yá ogun ọ̀run ló máa yá ni o máa yàn ṣorogún some people ẹjọ́ fọ́kọ̀pọ̀ but wọ́n máa ṣe competition pẹ̀lú ayé ẹ̀ torí mo sọ tẹ́lẹ̀ mo sọ pé téèyàn bá ti ń bẹ́ ẹ ṣe wọ́n retí ọjọ́ tó máa fail ni a ti gbà yẹn sẹ́yìn pé tó bá ní ká tó bá retí ọjọ́ ìṣubú mi tó retí ọjọ́ failure day mi ìwọ ló máa fail ìwọ ló máa ṣubú ló máa da gbogbo tó gbèrú ògo tó gbèrú ló máa dànù ló máa túká ló máa ṣàmú ẹ lọ́wọ́ èṣù tó bẹ̀ ń ṣẹ́ ló máa fẹ́ tẹ̀tẹ̀ mọ́lẹ̀ fún un. Thank you, Father, for today. Lord, we worship you. Lord, we give you praise. Lord, we give you honor. We give you adoration. Be thou exalted. Be glorified forever. Àwọn kan wá síbí o, wọ́n ti gbàdúrà, wọ́n sì tẹ love síbí. Mo gbàdúrà fún wọn lónìí. Iná ẹ̀mí mímọ́ kó máa jò níkùn wọn, kó máa jò nínú ayé wọn, kó máa jò nínú ilé wọn, kó máa jò nínú iṣẹ́ wọn, kó máa jò nínú ìgbéyàwó wọn, kó máa jò nínú ayé wọn. Lórúkọ Jésù, ẹ gbaná jẹ. Ó yá, ẹ bẹ̀rẹ̀ sí ṣe ìfẹ́ Ọlọ́run. Láti òní lọ, àti ṣe ìfẹ́ Ọlọ́run kò ní ṣòro fún èmi àti yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí o. Ọkọ yín ó ṣe rere, ọkọ tèmi ó ṣe rere, a ò ní jábọ́ àti wọnú ọdún yìí, a ó parí ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Lórúkọ Jésù, tí Jésù bá dáwọ́ bíbọ̀ rẹ̀ tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó jọ máa péjú ní ayé ìyà àti ní ayé wa. Ire ni tiwa o. Ohun tí ò ní jẹ́ ká yan Ọlọ́run lógo kò ní ṣẹlẹ̀ sí èmi àti ẹ̀yin. Lórúkọ Jésù. Ilé wa, I cover my daughter with the blood of Jesus. Testimony tí mo give nípa Adébùkọ́lá àti èmi lónìí kò ní bàjẹ́. Sarah gbọ́ wàrí ògolo, Ṣọlá wàrí ògolo. Gbogbo ohun tí wọ́n fi nà mí láyé ó máa padà dire fún mi lórúkọ Jésù. Ibi tí mo ti kẹ́ lórúkọ Jésù máa yọ̀ níbẹ̀. Níbo ni wọ́n tó ti gàn mí mo máa jọba níbẹ̀. Níbi tó ti ní wọ́n fẹ́ mi mo máa jọba níbẹ̀. Bí tó ti ní wọ́n fẹ́ mi lórúkọ Jésù máa jọba níbẹ̀. Ohun tí wọ́n ní mi ò ní níní tó fi yọ̀ mẹ́nẹ̀ máa ní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n ní mi ò ní mọ́tò báyìí o. Wọ́n fi yọ̀ mí wọ́n ní mi ò lọ́kọ. Máa ní access máa ní ọkọ tèmi. Ògo mi máa fara wọn. Gbọ́ ìwọ tó bá mi ṣàmẹ́ ògo tiẹ̀ tó ti fara wọn kò ní sálọ kò ní disappear èyí tó ti fara wọn ó yọ sí ẹ lójijì ó gbà á ó sì máa bá ẹ kalẹ̀ social media ire mi dé Sarah you are covered by the blood of Jesus ẹ̀rí tí mo jẹ́ nípa rẹ lónìí kò ní bàjẹ́ ó ní jẹ́ disobedient child ẹ̀mí èṣù ò ní wọnú rẹ wọn ò ní fi ọ́ nà mẹ́ wọn ò ní fi ọ́ nà mẹ́ wọn ò ní fi ọ́ nà mẹ́ wọn ò ní fi mí nà ó ní dìṣòro fún mi Sarah mi ò ní dìṣòro fún ọ ó ní ṣe àìsàn tó gbógun ó ní ṣe tí ò gbógun àìsàn gbógun kò ní ṣe ọ́ kò ní ṣe mí gbogbo yín tẹ́ ṣàmì àìsàn gbógun kò ní ṣe yín ètò ṣe yín ó disappear iná jò dànù látòní ẹdùn òmìnira lọ́wọ́ àìsàn in Jesus name amen ẹ ṣé gan ni. May the grace of our Lord Jesus Christ, love of God, fellowship of Holy Spirit be with us now forevermore. Amen. Surely goodness and mercy, success and favor shall follow us all the days of our life. We shall dwell in the house of the Lord forever and ever. Amen. We shall be like a tree planted by the riverside that bring forth in the fruit in season. Our leaves shall never wither, whatever we lay shall prosper. The name of the Lord is a strong toward the righteous run into their safe. Myself, my people run into it, my daughter, my son, my husband, my mother run into it. We are all safe in Jesus' name. As mountains surrounded Jerusalem, oh God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, both now and forevermore. Amen. Amen. Seven hallelujah. 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 Amen. Amen. You go for Jesus. Ẹ káàárọ̀. Ṣé dáadáa lẹ wà. After 7, ẹ káàsán Nigeria. But after 7 la wà níbí. I know almost 2 hours ní orí ètò tòní. God bless you for standing. God bless you for coming. God bless you for praying. God bless you for appreciating and saying amen and typing and pressing love also. Almighty God show you that love you show me today in Jesus' name. Thank you very much. Èmi tún fẹ́ lè ṣe lọ orúkọ mi Sem ní kò sí ìyípadà. A ti pè mí ní orúkọ tuntun. Sí orúkọ tuntun náà yóò máa lé ni. A pè mí ní success, esiba, ìdùnnú, ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn. Ayọ̀mídé bẹ́ẹ̀ ni. Ọlá bẹ́ẹ̀ ni. Orúkọ tèmi nìyẹn. Success ọlá bẹ́ẹ̀ ni. Ẹ̀yin náà wọ́n ti pè ní lórúkọ tuntun. Ẹni jẹ́ ẹ̀gàn mọ́. Ẹ̀gàn ti kúrò lórúkọ tèmi àti tiẹ̀. A fẹ́lẹ́ yìí ṣe lọ. Ẹni tó bá ti ní kémi Bọ́lá má wà mú. Lèmi ò ní dé bá o. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ń rí mi. Tínú rẹ̀ sì ń dùn tó sì fẹ́ kí n máa wá. Màmá wá màmá bá yín láyọ̀ àtàlàfíà. Ire o.
ire gbangba, ire kàbìtì, ire o, ire o, ire o, ire o, ire o, ire o. Hallelujah. Thank you very much. I have to stand to stop it. Cause sorry, my face is long somehow. Let me show ojú mi ti it is well. God bless you. Love you guys. Ẹ má bínú. Tẹ́ bá fẹ́ ra lé sílùú Nàìjíríà, ẹ pè Dámilọ́lá Ọmọlúwayé Káfàtà bẹ́ẹ̀ ni Masha Àyìndé Masha náà wọ́n ta lé nílùú Ìjẹ̀bú-Òde. Tẹ́ bá dẹ̀ ti fẹ́ ra mọ́tò náà bá lónìí kẹ́ pè nílùú Ìjẹ̀bú-Òde náà ni wọ́n wà. God bless you. Tẹ́ bá fẹ́ ra mọ́tò nílùú Canada, ẹ pè mí Auto Success. Ẹ ṣá mọ̀ Auto Success mi lè máa tún júwe. Èmi ò ṣe lè máa júwe o pé mi lọ Auto Success ẹ ṣá sì mọ̀. Ẹ mọ̀ bó ṣe ń lọ. Ẹ pè mí. Ṣé ti rí kò sí ẹni tó pè wá tó ra mọ́tò tó máa lóun regret ẹ máa tún gbàjára ni ẹ ti máa gbàdúrà àdúrà ní lọ́sàn àti lóru láti máa ṣe fún yín. So if you are my customer, I congratulate you. You are lucky to have somebody like me as your one of your ó ṣe àti yẹyin gbogbo ẹni tí ẹ rajà lọ́wọ́ mi ẹ ní gbèpè àdúrà ni lọ́sàn àti lóru mo lẹ́ máa tà sí among your colleagues, among your friends ẹ̀yin lẹ́ máa lead. You will lead, other will follow. You will lead, other will follow. Bẹ́ẹ̀ni ọkọ tèmi yóò máa lead, other will be follow. Èmi yóò máa lead, other will be follow. Ẹ̀yin tẹ́ bá mi rajà ẹ máa lead, other will be follow. Ẹ̀yin tẹ́ wá sọ platform tẹ́ pọ́n mi lé, you will be leading in your area, in your vicinity, other will follow. You are a leader. Test and say to yourself, you are a leader, I am a leader. Bẹ́ẹ̀ni born to lead, born to rule in Jesus' name. Bye bye for now. Love you guys.